أنت رجائي وثقتي علمت سري وجهرتي توفيقني بقصدي ìwé ẹ̀rí àṣeyege ó ti tẹ̀ mí lọ́wọ́ ìwé ẹ̀rí àṣeyege ó ti tẹ̀ mí lọ́wọ́ ìwé àṣeyọrí ni mo kọ́kọ́ gbà mo tún gbàwé àṣejèrè ọba ti fa àṣeyege sọ̀rọ̀ mi àṣepẹ́ lókù tí mo ń béèrè ọlọ́run fa àṣepẹ́ sọ̀rọ̀ mi. Afọlábí Àṣànkẹ́ Ismail káàbọ̀ sórí ètò lọ́wọ́ ìwé bí àṣeyege ó ti tẹ̀ lọ́wọ́. Fínì ọmọ ìyá Jésù Bándélé yan tèmi ní New Jersey ẹ káàbọ̀ sórí ètò yìí. tún ṣàṣejèrè onítọ̀hún tún ṣàṣeyege. Ébà ọba ti láṣepẹ́ orin wọn lè dòre olóore bọ́kùnrin ni ọba ti láṣepẹ́ aya wọn lè dáya láya bóbìnrin ni ọba ti láṣepẹ́. ọmọ akínní Canada ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ ń wò. ọlọ́kọ òbí tí ọba ti láṣepẹ́ Ayin. ọmọ wọn lè dọmọ lọ́mọ. Ébà ìyá tí ọba ti láṣepẹ́ ìyá wọn lè di tẹni ẹlẹ́. àbúrìdọ́ Sàrání. ẹ lọ lórí oore. bá a bá ń sọ̀rọ̀ nínú àwọn olórin tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá pàápàá tí ń kọrin Islam mo gbédè mo gbóṣùbà fún àbúrìdọ́ Sàrání. mojúbà ọlọ́mọdé mojúbà alàgbà orí afẹ́fẹ́ mo wà báyìí o mo sì wà lórí afẹ́fẹ́ o. ìlà kásánà ìlà kásánà. máa lọ Skoda. ìlà kásánà ìlà kásánà. ẹni yẹn ó pè mí padà ni mo wà lórí atẹ́gùn. mo wà lórí Kọ́lá Olóòtú láìfù tí mò ń bá atẹ́gùn wọ làkàádí. ọlọ́run ṣègbèsà tí gbòó mi èmi náà ni ẹ má fojú pé mi lójó ẹni òjò pa tuntun jó mo kọ́ dààmú náà ni Abdul Wahabi ṣàrọ̀ ní àbúrídọ́ ìdùnnú yìí ayé òdédé bá lórúlé mo ṣe bọ́rọ̀ lẹ́yẹ ń gbọ́. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ orin yìí bọ́bá mọ́gbọ́n dání ẹ sọ fún mi bí ọ̀bá mọ́gbọ́n dání ẹ jẹ́ mọ̀. èdè ló sọ péńpé ń ayé olólùfẹ́ mi òtìyà ẹ bá mi ká lọ. ìlà kásánà yìí. àkùkọ́kọ́ ọ̀lẹ́ pòṣe àkùkọ́kọ́ òye ọjọ́ là ó kíkọ́ta àkùkọ́ ńkọ́ ó ń ṣàfọmọ́ fọlọ́ọ̀ni bákùkọ́ bá kọ́ láyé ẹgbẹ́ ẹ̀ àgbọ̀ lọ́hùn ìrajà ló ní gbígbó ìràgbò ló ní kíkan ìgbèkíkẹ́ òun níṣẹ́ yẹ kò ṣàyẹ tí ó kàn bí àkùkọ kíkọ tó kàn láwùúrọ̀ yìí ó sọ pé ojúmọ́ ti mọ́ òde tó ní lọ́hùn lógo. ìlà kásánà ìlà kásánà yìí. gbogbo kíkí tọ́lọ́ni gbogbo ẹ̀yìn tọ́lọ́ni ẹ̀dá tó jí tí òyìn lọ́hùn kí la fẹ́ fi rú wọn wé náà ṣé ká fi wọ́n wé bí oko ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ kan gèbèrè kan bá nàbì ó sọ fún Muhammadu pé tó bá ṣe pé lóòtítọ́ lọ́lọ́wọ́n bá ara ẹ̀ níṣẹ́ igi tó dúró lọ́kàn káyẹ pàṣẹ fún kí pé kó wá ànábì sọ fún kèfèrí kọ́lọ̀ dárúkọ òun fún bí ní kèfèrí bá dìde ó fẹ́ mú Muhammadu ṣeré nígbà tó déwájú igi yìí ó fi ṣe ànábì jẹ fún bí kì í ṣe gbórúkọ Muhammad ló bá hù tégbòtégbò igi bá dìde tẹ̀kátẹ̀ká ó wá síwájú Muhammad níbi ìbá tẹ̀ kọ́kọ́rọ́ ó ṣàfọ̀mọ́ fọlọ́hún nígbà tí kí o tó yin lọ́hún nígbà tẹ̀ yóò tó yin lọ́hún ẹ̀dá tó jí tí ò yin lọ́hún òkú ayé lásán ni wọ́n ọlọ́run má ṣe mí lóko ayé. ìlà kásánà ìlà kásánà yìí. adágbére lọ́dọ̀ ọlọ́run wípé à ń lọ sílé ayé gbogbo wa ti kẹrù sọ́kọ̀ adé sínú màmá wa oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin ọlọ́run rán màláíkà wá kó wá fẹ́mi sí wa lára látòṣù mẹ́rin láti mí ìyẹn nínú màmá wa ó tún rán màláíkà wá kó wá fún wa ní lẹ́tà o lẹ́tà mẹ́rin ló fún wa èyí tá ó fi ṣàyè wa lẹ́tà àkọ́kọ́ ta kan gbà wá ìyẹn ní lẹ́tà àrísìkì ẹni tó máa lò láyé ẹni tó máa ní láárí ẹni máa rí jẹ fún níjẹ onítọ̀hún ti gba lẹ́tà wá
ẹni tí ó ní níláárí ẹni tí ó ní gbẹgbẹgbẹ ajẹkù oúnjẹ ni ó máa jẹ wọ̀kù aṣọ ni ó máa wọ onítọ̀hún ti gba lẹ́tà wá lẹ́tà kejì tí a tún gbà wá ìyẹn nígbà táwọn lò láyé ẹni tó máa lẹ́mìí gígùn ẹni tó máa pẹ́ láyé tí ó dàgbà lágbà o tí ó dẹ̀ máa fọ́ báwú tí ó fèrè kí mòbí jẹ́ onítọ̀hún ti gba lẹ́tà wá ẹni tí ó ní pẹ́ láyé ẹni tí ó dẹ̀ ní kìje àbíkú èwe àbíkú àgbà ọlọ́run má ṣe mí làbíkú o. ìlà kásánà ìlà kásánà yìí. lẹ́tà kẹta tí a tún gbà wá lẹ́tà kẹta tí a tún gbà wá ìyẹn ní sẹ́ta ó ṣe láyé ìyẹn ní sẹ́ta ó ṣe láyé ẹni tí ó sì ṣe láyé tí ó dẹ̀ máa dọ̀gá ṣẹ́ tí ó máa pàṣẹ fúnṣẹ́ tó dẹ̀ máa rí ṣẹ́gẹ́ onítọ̀hún ti gba lẹ́tà wá ẹni tí ó sì ṣe láyé tíṣẹ́ wọn ò níyọ tá dẹ̀ máa dẹrù ṣẹ́ oníṣẹ́ láyé ń pẹ̀lú wọn lẹ́tà kẹrin tí a tún gbà wá ìyẹn ní lẹ́tà oríire pẹ̀lú ti dá kéètì ní ẹni tí yóò ṣoríire táyé òfin ti yẹ tọrọ onítọ̀hún ti gba lẹ́tà wá ẹni tí ó ṣe dá kéètì táyé ò ní fẹ́ rí rárá onítọ̀hún ti gba lẹ́tà wá ọlọ́run mọ̀jà sórí ibú. ìlà kásánà ìlà kásánà yìí. àbúrò ìdọ́sàrà ní. ẹ̀rẹ̀ yóò. talẹ̀ ní tí ń ṣèrú èyí o ẹni tẹrù kò ń bẹ̀rẹ̀ dínà ó súnmọ́ wájú san ọrùn wa lọ ẹni tàrò pé kò rí wa kedere máa ló ń wò wá àrí ìró àlá ni mo ń wí àdìtú ọba ìdúnmọ́re. mo kí alájà tó ń tò gbóró ajá mo kí amọ̀ kòkò tó ń ti kòkò amọ̀ tani ń bá fọ pé àtìyìn fún bí òsọba aláwò ọba ẹlẹgbẹ́ ń bígbó àdìgún sánmọ̀ níyanu ọba ńlá ayé ilé ń pe ọ̀run ọ̀dádá tìrì dádágilẹ́kùn èso ẹ̀fúùfù lẹ̀lẹ̀. bí ẹsẹ̀ yìí ẹni tí mo wí ti bímọ níbẹ̀ láti rábóyún kan lọ́jọ́ tómi. máa ń yí bẹ́ẹ̀ bá ní ẹ fi ilẹ̀ látòrí orin kan yóò mọ̀ eré mọ́ kan ni bẹ́ẹ̀ bá ní ẹ fi ilẹ̀ láti inú olùkan yóò mọ̀ eré mọ́ míì láti inú ìtàn kan yóò mọ̀ pa kan àní nínú olórí pípé ọlọ́pọlọ pípé onílàákàyè tí ń kọrin nínú àwọn olórin Islam mo lu àbúrò ìdọ́sàrà ní mo lò ó lóǹtẹ̀ àlejò mi fún tèní alárè ó jàgbá o nǹkan ó gbé nǹkan hàn. ìlà kásánà ìlà kásánà yìí. ìlà kásánà ìlà kásánà ìlà kásánà yìí. àlejò mi fún tèní wà ní jọmọ ọdún kan àbọmọ ọdún méjì kọ́ wà títí ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ tí ẹ máa ṣe ti gbọ́ ẹ má gbàgbé pọ́láwọn yóò ṣẹ̀san lẹ́yìn ìkẹyìn. ọmọ kéńkélé jòjòló ni ó sì wà tó ti ń ṣe wáàsí káàkiri. ó sì ọ̀pọ̀ àwọn àáfàá lè mọ̀ wípé níbo lọmọ àlìjànú eléyìí ti wá ọmọ èèyàn ní àbálìjànú. ìgbẹ́ mi náà ní láláì mọ̀ pé wọ́n ń tàn mí ìkà ni wọ́n. àwọn míì ní jíìnù ni àwọn míì ní kinní kan ni àwọn míì ní ngbà tí wọ́n mọ̀ tara bàbá yìí ṣe lọ́hùn làwọn àgbà àfáà tí wọ́n rí ọjọ́ iwájú àtẹ̀yìn wá sọ pé ẹ ń tẹ̀ ń wò àáfàá ńlá ni olókìkí sì ní lọ́jọ́ iwájú fa. ẹ̀dá yé. ẹni tí mo mú wá lónìí ni wọ́n ń pè ní Alfa Jamiu àmì ọlọ́run Alfa Zek Jamiu àmì ọlọ́run. ìkà lọ́jọ́ sí. má lè oṣù sí àfẹnití ọba nílé báláyé ẹ jẹ́ mami ọlọ́run wá kí wọ́n tiẹ̀ sálámọ̀ sí gbogbo ọmọ àgbáyé ẹ bá ń kí wọn o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam. a kú dédé àsìkò yìí níbi tó bá lè wù ká wà o. naam. àwọn tán ti wà lóru. eba. àwọn tán ti wà láàárọ̀. àwọn tá a wà lọ́sàn-án. àwọn tá a jọ ń lo sáà àsìkò yìí. àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa o. amiina. a kú dédé àsìkò yìí níbi yòówù ká wà o. àmì ọlọ́run bó la àmì ọlọ́run ṣe jáde. alhamdulilayi rabbil alamin. ohun gbogbo pátá tọ́lọ́run ni. wa fi kulli shay'in lahu aya tadullu ala annahu alwahid. gbogbo nǹkan pátápátá àmì ọlọ́run ni. gbogbo nǹkan pátá. gbogbo nǹkan pátápátá àtẹ̀ràn o àtẹ̀yàn o àtàlìjànú o àtàrà alẹ́ àtàrà oko o. ẹ sáwò tó fi rí bẹ́ẹ̀. gbogbo nǹkan pátá àmì ọlọ́run torí pé gbogbo nǹkan ní sí ọlọ́run. gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run hàn lára ẹ̀.
ọlọ́run ni khalikul khalaik òun lọ́ba tí dá gbogbo nǹkan gbogbo àṣẹ Rabbul khalaik ọlọ́run ló dá gbogbo nǹkan òun lọ́ba adẹ́dá òun lọ́ba àṣẹdá so gbogbo wa pátápátá sọ ọlọ́run ló dá wa àmì ọlọ́run ni wa. èsè tí wọ́n wá ń rìn fà sí ẹ̀yìn pé àfà Jamiu Sheikh Jamiu àmì ọlọ́run ni o Sheikh Jamiu àmì ọlọ́run ni o bó o lẹ́yìn ṣe dàmí ọlọ́run. well alhamdulilayi bí gbogbo èèyàn ṣe pé tí wọ́n fàṣẹ sí lẹ́yìn náà tún fàṣẹ sí yẹn pé Sheikh Jamiu àmì ọlọ́run ni o bí gbogbo èèyàn ṣe wí lẹ́yìn náà wí yẹn. àkọ́kọ́ ń bẹ̀ ni pé ọmọ bíbí inú ìlú Kìsí ni mí ní Òkè Ògùn ní Ọ̀yọ́ state wa ń bí báyìí. àbí Sheikh Jamiu àmì ọlọ́run ní ọdún 1991 ọjọ́ 4 oṣù 4 so mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí látọmọdé far back since 1993 ọmọ ọdún méjì lé mu lọ sọmọ ọdún mẹ́ta ló ti fi pé gbogbo ààwẹ̀ Ramadan ọdún yẹn èmi ni mo kírun ní gbogbo àdúgbò wa lókè ọmọdé kan tá a wà ń bẹ̀ ní Kìsí. ìtàn tí ó hàn ni kì í ṣe ìtàn tó pamọ́ ìtàn tó yẹ pé bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹni tí ń kọjá lọ títí yọ sọ fún mi pé Sheikh Jamiu àmì ọlọ́run ọmọ ìlú yìí báyìí ló ṣe bẹ̀rẹ̀ báyìí ló ṣe bẹ̀rẹ̀ báyìí ló ṣe bẹ̀rẹ̀. àwọn nǹkan àmì tó pọ̀ nípa pé àkọ́kọ́ ọmọdé kó gbóyà kó mọ̀rọ̀ sọ kọ́rọ̀ rẹ̀ ó sì mọ yé bí ìtàgbàlagbà ṣé nǹkan mi ò sí bẹ́ẹ̀. ayé wa wádìí sí wọ́n rí pé kì í ṣe kinní kan ọlọ́run ni. kábíyèsí. ọmọdé kọ́ mọ̀ ṣàdúrà fún èèyàn bí gbà pé ohun tí ń ṣe èèyàn òun ló fi síbẹ̀ kí gbígbàdúrà ó sì dún lẹ́nu ẹ̀ kó dá lẹ́nu ẹ̀ tó yìí. ayé wádìí ẹ̀ wọ́n rí pé ọgbọ́n kọ́ oògùn kọ́ ọlọ́run ni. ó dà gbogbo ohun tó ń ṣe yìí ta ló kọ́ àrà tó ń dà yìí ọ̀rọ̀ ọlọ́run ní kà ní tú àdìsí ní kà ní tú èyí tí ń gbé wá lórí èyí tí ó gbé tíra tí ọmọ ṣàlàyé fún tíra tá ń kọ́ báwo tá ń gbé fún tá ń gbé nù lọ́mọ ọdún 2 lé sí 3 wọ́n tún wá díẹ̀ lọ́wọ́ wa bọ̀ àárídìí eléyìí làwọn kan fi kọ́kọ́ ń sọ gbólóhùn tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé àlìjánu ló kó sínú kìnnì kan how come èèyàn kan wà ní nírùtù pé báyìí ló ṣe ń dá ara yìí àwọn tó wá díẹ̀ tí wọ́n rí wọ́n wá pàápọ̀ pé ọmọ eléyìí o àmì ọlọ́run ni níbi tí àmì ọlọ́run ti wọnú orúkọ Jamiu nìyẹn. jẹ́ lè rántí ìjọ tẹ kọ́kọ́ ṣe wáàsí. yes of course inú àwẹ̀ ló bọ́ sí àwẹ̀ 1993-1994. bó o ní wáàsí ọ̀hún ṣe lọ wáàsí kí lẹ ṣe wáàsí lé lórí jọ́nà. ẹ̀sìn bàbá ṣé ẹ rí ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi ìrun ni gbogbo àdúgbò lọ́dún yìí pàápàá jùlọ family house mi a ní ọgbà tó tóbi gan níwájú tàwa ṣe é sì mọ̀ wípé àtẹni tí òun rọ̀ lọ́rùn àtẹni tí ọ̀rọ̀ lọ́rùn àsìkò àwẹ̀ kálukú ni ó di mùsùlùmí ọgbà kálukú ni kírun ní ma di mùsùlùmí lónìí o ẹnìkan ọmọ lọ́wọ́ sára sí o ibi tí gbogbo ó ti kírun ni àfi bí ẹni ó fi nǹkan bá nú gbogbo ayé ọ̀dọ̀ àmì ọlọ́run ni wọ́n rọ́ wá lọ́dún náà àmì ọlọ́run èdè Jamiu sì ní jọ náà ayé àkọ́kọ́ tí wákàtí fi kírun fún wa ó jẹ́ Suratul Qadr ó jẹ́ Suratul Qadr Suratul Ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ nípa òru Laylatul Qadr aya yìí súra yìí ni mo kọ́kọ́ ké àwa ṣe wáàsí lẹ́yìn irun wọn ṣe wáàsí tọ́gbọ̀n ọjọ́ fi wá pé nínú àwẹ̀ èmi ní kí gbogbo orun kálukú gan ti wá mú ní Ìbàdàn àwọn àgbọ̀ tẹ̀fsírí ìwọ̀n kí ló wá jẹ́ kí tẹ̀fsírí àti wáàsí ọdún yẹn ọmọ kún ni pé àmì kan mọ̀ ń ṣẹlẹ̀ lókè ọmọdé ọmọ kan àmọ̀mọ́ bí ó ti wá o ọmọ bàbá alágbájá yìí àmàrà ti ń dá o èmi náà ó débẹ̀ lọ́ọ́ wò màá débẹ̀ lọ́ọ́ wò yẹn ní ọ̀tán dòní gbogbo ayé náà ní ìsìn lágbájá inú rẹ ló dùn ọmọ ọdún 7 ọmọ àṣerú wá sí bá ọmọ tún ṣe báyìí ọmọ tún ṣe báyìí ọ̀dà wọ́n bá sì dọ̀la pẹ̀lú ògo Ọlọ́run àjọ gan ni àṣẹ dà. mo fẹ́ débẹ̀ lọ́ọ́ wò yẹn ní òkú odò ní gbogbo ibikíbi tí Sheikh Jamiu àmì Ọlọ́run bá dé o mo fẹ́ débẹ̀ lọ́ọ́ wò ni ẹnìkan ò sì wò ó kó gbójú kò pé ń wò mọ́ torí pé kì í ṣe èèyàn Ọlọ́run ni níbi tí àmì Ọlọ́run ti wọnú orúkọ Sheikh Jamiu láti kékeré pé àràtàgbàlagbà ńlá àgùn kó tó dá tẹ bá dẹ̀ wo gbogbo ìṣẹ̀mí ẹni ọba mọ̀ mí dáadáa nínú ṣe mi káwọlì ni wà àmọ̀lì nínú ṣe nínú wà yà rí pé àmì Ọlọ́run kódà nínú tọ́lọ́run fún yàn. ọmọ ọba láti Kwara ọ̀kan lọ́mọ ó ń kí yín ọlẹ́ káàbọ̀ sórí ètò. mashallah alhamdulilayi ọmọ ọba Kwara Sheikh Jamiu àmì Ọlọ́run kí gbogbo wa o inú mi dùn pé ó kọ àmì Ọlọ́run yẹn nínú ìfẹ́ Ọlọ́run torí wípé láháúlà wàlá quwwata illa billah nínú ìfẹ́ Ọlọ́run ó ti kúrò lórúkọ kan tẹ́nìkan pé mi ò tí ì rírí lè pọ̀ o ṣùgbọ́n mi ò gbọ́ rí ó ti ń dínkù
mi ò gbọ́ rí ó dínkù mi ò tí ì rírí lè pọ̀. mi ò tí ì rírí lè pọ̀ o bẹ́ẹ̀ ń gbọ́ rí ń dínkù láwùjọ wa torí pé ohun téèyàn ti ń ṣe bí wọ́n bá gbé orúkọ mi sórí Google tó gbé orúkọ mi sórí YouTube ara wọn wá sí ìgbà tí mo wà lọ́mọ ọdún 8 ìgbà tí mo wà lọ́mọ ọdún 9 ìgbà tí mo wà lọ́mọ ọdún 10 téèyàn bá gbé sórí YouTube wá rí kì í ṣe pé bẹ́ẹ̀ àgbà tí ṣé òjá bí abẹ́ ọlọ́run tiẹ̀ wá dàgbà tó no téèyàn bá gbé sórí YouTube ọkọjá pé ọkọjá kí ni wọ́n ṣe ń bẹ̀ yẹn. èèyàn ò sáà lè sọ̀rọ̀ ẹ̀dọ́ méke padà. alihamudulilayi ó kéré ọkọ bàbá kọ́lé olóòtú tá a jọ jókòó ìdí sí ó ní ọdún tèmi àti ti ń bá bọ̀. ọpẹ́ díẹ̀ o ọpẹ́ o. so àwa náà nílò ní alihamudulilayi. Jamiu àmì ọlọ́run èé ṣe tí gbogbo onípòjìpò ṣe ń lé yín káàkiri bí sheik tẹ́ ẹ bá fẹ́ ṣe mọ́lúdì báyìí àwọn olóṣèlú olùbẹ̀ pa bó bá tún yá ẹ bá fẹ́ ṣe ọ̀sẹ̀ àmì àmọ́ rí ká ńláńlá bẹ̀m̀bẹ̀ àmì gbogbo ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin wọn máa sùn sékòó ni onílé ọlọ́nà ìgbà ni gómìnà ní nǹkan kan ni ọgbọ́n wo ni ṣé ò dá sí tó fi dàbá òun. alihamudulilayi àkọ́kọ́ ń bẹ̀ ni pé mo láàrí dájú mo sì lè fẹnu mẹ́wẹ̀ẹ́wá sọ pé kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀. ẹ ṣáà wò. kí ni ó sọ di túláàsì kó rí bẹ́ẹ̀ ni wípé láhàólà wàlákùwátà ìlànà agbára kọ́. ọlálẹ́rẹ̀ adémọ́lá olùsẹ̀sán ó ní láti Ṣakí ó ní lóòótọ́ ni o ó ní 1993 ló ń ti mọ̀ yín alhamdulilayi ó ní lóòótọ́ ni o ẹ̀ sólẹ̀. so àkọ́kọ́ kí ló jẹ́ tí gbogbo èèyàn fi fẹ́ràn ṣé òjá mo ní àwọn èèyàn lára. ẹni wọn lára tó pọ̀. ṣùgbọ́n kí lọ́lọ́run kọ́kọ́ fún mi. amẹnuba ti ìlú èbó náà o amẹnuba ti Amẹ́ríkà jẹ́ o ìyàwó mi ń kọ́ àlàáfíà ó ti padà. bẹ́ẹ̀ ni kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o gbogbo àwọn èèyàn ni mo fi kíni kọ́ àwọn tọ́lọ́run kọ́kọ́ fi tì mí lára ni pé àwọn èèyàn tó rí bẹ́ẹ̀mí ṣe rí lọ́lọ́run kọ́ fi kẹ́ mi àwọn èèyàn tó yẹ pé bẹ́ẹ̀mí bá ní mò ń lọ wájú wọn ò ní sọ pé ẹ̀yìn làwọn ń lọ tí ọlọ́run ọba bá tẹ̀ dájẹ́ gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn wàzírù rẹ̀ àwọn tí ọmọ tẹ̀lé ọ̀tá rẹ̀ ni wọ́n jẹ́ bẹ̀tí ẹni tọ́lọ́run bá fẹ́ kẹ́ fún ẹ láwọn èèyàn tó jẹ́ pé bínú ẹ ti rí nínú wọn ò rí kò ní fún ọ láwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ mọ take advantage bọ́lọ́run ti ṣe é torí káwọn lè jẹ káwọn lè mú á fún ẹ láwọn tí ọmọ tẹ̀lé olè láhi wa rasuli mo ní aláìní lọ́rẹ̀ẹ́ ju ẹni ó ní lọ torí pé mi ò gbàgbọ́ nínú pé owó ni wọ́n fi ń pèèyàn lọ́mọlúàbí mi ò gbàgbọ́ mi ò gbàgbọ́ nínú wípé dúkìá ni wọ́n fi pèèyàn pé ọmọlúàbí ni èèyàn pàtàkì ni no ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ mi ò gbàgbọ́ ṣùgbọ́n sẹ́ rí ẹni ọba yìí ti ní fa inna taqiya huwa sa'id ẹni ọba yìí ti lè bẹ̀rù ọlọ́run lólóríire. àwọn ẹlẹ́ nígbàgbọ́ nù wọn jù. olóríire nìyẹn fún di eléyìí gbà ọlọ́run ti wá sí òjá mi bí ó ti ṣe ọ wá lo àmì yẹn délẹ̀ because ẹni ó bá mọ̀ ọ́ lé ní tó bá jẹ́ pé láti bí ọdún 10 lé díẹ̀ tèmi àti náà ti mọ́ra táàmì yẹn ọba sí ń bẹ̀ àti pé ẹ má jẹ́ kí ọgbẹ́ni yẹn débi o mò ń fura sí gbogbo ohun tí mò ń gbọ́ ń pa ẹ̀ ọ̀dá o ẹ má jẹ́ wọlé mi ò sẹ́wọ̀n pé ẹ lè síbẹ̀ ṣùgbọ́n ohun téèyàn gbé lọ́wọ́ báyìí ni ẹ ní gbọ́ pé bọ́lọ́run ṣe kẹ́sẹ́ òjá mi tó ẹ ní gbọ́ pé ọmọ fọgbọ́n gba 1000 lọ́wọ́ mi pẹ̀lú jìbìtì bàbá tí ń bá ní oúnjẹ màá máa ka Kùránì Ọlọ́run ayé mi. So eléyìí ó wà nù tí gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tọ́lọ́run lò yẹn Ọlọ́run ní rán wọn sí yàn kì í ṣagbára inú tí fi kéré jù láyé lónìí mi ni mo kéré bẹ̀tẹ̀ Ọlọ́run tó wà lára mi tóbi. ní nǹkan bí ọdún 8 sẹ́yìn mo lálàá kan ọba lẹ́rù mo wá pè yín lọ gàràrà níjọ náà ẹni ẹ wá sọ̀túnmọ̀ àláhùn fún mi kò sí ìbà mí lẹ́rù tó tẹ́lẹ̀ ẹni èèyàn mójú tóró àlábà yìí nífa Alhaji Zikiru ẹ mọ́fà láì ṣeré o níjọ́ náà làlá ń bẹ̀rẹ̀ sí ní sẹ́. ìsìnbáwá yín náà lájọ wà ń bẹ̀. wọ́n sì wọ́ mọ́tò mi wọ́n wọ́ mọ́tò Zeiki wọ́n wọ́ mọ́tò bíi 5 mọ́ ibi wàhálà gbé ṣẹlẹ̀ nu. láyé ajé ọjọ́ mo ní bàbá ohun tó máa ṣẹlẹ̀ léde ibi tá a wà yìí àìmọ́ o ṣùgbọ́n nǹkan ṣẹlẹ̀ lónìí o ṣùgbọ́n ẹ mọ̀jà fìbínú yanjú ẹ kọ́ ìgbàgbé lẹ́ni àárọ̀ tá a wà yìí nǹkan ṣẹlẹ̀ lónìí o. 10 tún ṣẹlẹ̀ lẹ́yìn ọkọ̀ wíwọ́. tá a bá fìbínú yanjú ẹ ohun tí nǹkan ṣẹlẹ̀ lónìí o. èmi wá fìbínú yanjú ẹ mo bọ́ sórí afẹ́fẹ́ mo ń kọ lálálálá ẹ̀yin tẹ̀ ń wọ́kọ̀ káàkiri ẹ̀yin tẹ̀ ń ṣe kinní kan ẹ ti ba ayé jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ ní ẹ ṣe káàpáàkì fáwọn èèyàn ẹ sì ń wọ́ mọ́tò wọn àṣejọ́ ọmọ ń sọ báwọn tẹ́ ẹ ní fi sùúrù sí o kí n má bínú o
tèmi faulẹ́ẹ̀tì ẹ̀ ńjọ́ náà gbogbo ẹ̀ mú padà gbọ́. gómìnà wa wà nú ọkọ̀ gómìnà ń gbọ́ ètò jọ. gómìnà wa gbọ́ gómìnà sì ń lọ sí Saudi ńjọ́ náà ọ wà nínú civilian bus coaster tẹ kó àwọn jàmáà sí wọn jọ ń lọ sí airport kí la wàá rà lọ́wọ́ Kọ́lá Olóòtú tó dà báyìí bó ṣe gbé aago nù pé ẹ̀yin ẹ máa gbégbèsè kí n tó dé tí ọba sí ọpẹ́lọpẹ́ àdúrà ńjọ́ náà n tá à ń wé Kọ́lá bá máa wé. bó ti rí káàkiri ilé ayé nìyẹn bẹ́ẹ̀ ṣe sọ lé ní ni gómìnà sọ làwọn tó jẹ́ sínétọ̀ tó jẹ́ káàkiri láwọn míì tí wọ́n ṣe òṣèlú tọ́lọ́hún lò náà wọ́n á sọ pé àmì Ọlọ́run ṣe irúṣẹ́ báyìí nínú ayé tèmi rí o òun ló fún mi ní ìtọ́sọ́nà lórí nǹkan báyìí òun ló fún mi ní ìtọ́sọ́nà lórí nǹkan báyìí ẹni tá a ti dánwò tá a bá bẹ́ẹ̀ á jókòó ti Ọlọ́run lára rẹ̀ àbá ní jókòó ti Ọlọ́run lára rẹ̀. níbo ni ṣé òjá mi àmì Ọlọ́run bó ló ti rágbára kò ní di tíra kò ní di bàǹtẹ́ kò ní di nǹkan kan kún fà kún kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ kìí sì ṣe pé àdúrà ká ṣe ká làágùn níbo lágbára ń ti wá bàbá. wọ́n já mọ̀ pé a sọ̀rọ̀ ṣe ò ní sọ̀rọ̀ dànù. ẹ sáwò. kíní kan kọ́kọ́ dájú. eba. lillahi kun fayakun wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́ ni Ọlọ́run wa máa fi ṣe sádàkà ní ẹni tó bá fún ó fún ni náà fi máa sọ fún gbogbo òbí pé ẹ̀rọ tọmọ mọ́ bóyá bàbá mi kan ló ṣe wàhálà kan nísìn bóyá ìyá mi kan ló ṣe wàhálà kan nísìn bóyá bàbá bóyá mọ̀mọ́ ṣùgbọ́n gbogbo ohun tá a bá ṣe àmọ́ yà àmọ́lé mi sí kọ́lá sádà tí ń káyìrà yàrá o wọ́n mọ̀ yà àmọ́lé mi sí kọ́lá sádà tí ń ṣàrà yàrá o béèyàn bá ṣe dáadáa á rí àgbẹ̀sẹ̀ béèyàn bá ṣàìdá á rí àgbẹ̀sẹ̀ tán bá ní kí ṣe òjá mi gan ṣàlàyé báwo ló ṣe rí báyìí kò ṣe ṣàlàyé torí ohun tí ń dún èmi náà ń gbọ́ ni mi ò mọ̀. ẹ̀ ń gbé bìkan lẹ́kọ̀ọ́ àwọn kọ́sítọ́mà yẹn wà ń pẹ́ alájẹ ti ju bí yìí lọ ẹja gbé yín lọ lẹ́kẹ̀ ẹja gbé yín lọ bànádà ẹ̀ wá ní ẹni sùúrù Ọlọ́run sọ pé oore kan wà tóun ó ṣe fún mi ládùúgbò yìí èé ṣe tọ́jẹ́ pélé tó dojúkọ yín ẹ̀gbẹ́ ilé kan náà ẹ̀ ń gbé nọ́mbà 11 ẹ̀ wá kọ́lé sí nọ́mbà 12 ńgbà ẹ̀ máa kọ́ náà bóyá nílé ọ̀hún lóṣù 6 bóyá lọ́lọ́dún kan tẹ́ fi parí ilé ọmọ jáwọn èèyàn láyà pé ṣé sí àáfàá náà lélẹ́yìí tí gbogbo tángara tí gbogbo rẹ̀ rí báyìí tẹ́ là á mọ́lẹ̀ fò báyìí àwọn náà gómìnà kan lọ́kọ̀ fún yín lónìí là àgbọ̀n tó ń dúnú rédíò. kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀. àgbọ̀n tí ń dúnú rédíò. alihamudulilayi atúndúgbò fọlọ́ lẹ́ẹ̀kan sí sẹ́rí kò sí ohun tẹ́tí mi yìí ọ̀gbọ́. ọmọ ọdún mélòó ń bo tó bá di April 4 ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún tá a wà ń bẹ̀ lèmi ṣé Jamiu àmì Ọlọ́run máa pé 28 years old màá pọ̀ ọmọ ọdún 28. Allahu Akbar. á dẹ̀ pé 25 years tí mo ti ń bẹ̀rẹ̀ ká mọ̀ tí wà sí lọ ká mọ̀ ṣiṣẹ́ tí mò ń ṣe tí mo wà lẹ́nu ẹ̀ yìí kò sí ohun tí mi ò gbọ́ ńgbà tọrọ lè ṣẹlẹ̀ pé gbọ́dọ̀ ti lè rówó gbogbo oríṣiríṣi valua oríṣiríṣi online valua àwọn physical valua àwọn tọkọ ìtòkì ilé ìyọwó 400 million ó tó 500 million sẹ́rí. nígbà tí ó tún á sílé ọ̀hún wọ́n ń jára lára àwọn mọ́tò tó pa eléyìí èsojú lásán. bàbá kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ẹ̀rù pé mò ń tẹnu mọ́ gbólóhùn yẹn ohun tó bá ti kàn tó bá jẹ́ pé ohun tó kàn lọ́rọ̀ yẹn lọ́lọ́run bá fẹ́ fún yàn kò ní ní lára tó bá jẹ́ pé ohun tó kàn lénìí òun ni kó kọ́lé kò ní nira tó jẹ́ pé ohun tó kàn lénìí ni kó ra mọ́tò kò ní nira tó jẹ́ pé ohun tó kàn lónìí ni kó di olókìkí kò ní nira ṣùgbọ́n tẹ̀dá bá ti sì tò èèyàn tó kọ́kọ́ wọ agbádá tó wá lóun fẹ́ wọ singlet lé orí agbádá sẹ́wọ̀n kó ti sì tò kó tó di pé ṣé òjá mi ò kọ́ ibi tí gbogbo èèyàn pariwo ọkọ́lé yìí níbi tí mò ń gbé 12 years mo fi gbé bẹ́ẹ̀. ọdún 12. nílé rẹ́ǹtì. ilé mi rẹ́ǹtì mo gba bẹ̀ when I was 14 years old mo wà lọ́mọ 14 years mo rẹ́ǹtì 3 bedroom flat lẹ́kọ̀ọ́ tí mò ń gbé ní 2005 mo wá gbé bẹ̀ fún 12 good years. okay. temptation pọ̀ o wàhálà pọ̀ o bó ti wà ń bì náà àwọn alágbára ń wọ wá àwọn èmi kọ́ ni wọ́n wọ́ Ọlọ́run ni wọ́n wá wá. tọ́ gbalẹ̀ máa lọ ni. àwítán bí a bá ti dé ọ̀pẹ kìnnìkan street làwọn lọ àmì Ọlọ́run street làwọn lọ. kódà àwọn aládùúgbò padà tó fẹ́ sọ ní ìjàngbá yẹn pé ṣé wọ́n lo làdúgbò ni ìwọ ayálégbé lásán. bàbá tí ń bá sọ fún yín pé ọdún 12 yẹn mo fi ń tẹ́wọ́ sọ́lọ́run pé kọ́lé fún mi rálẹ̀ fún mi ládùúgbò yìí Ọlọ́run ò ṣe o láwọn àsìkò náà kò ṣe o ọ dákẹ́ bí gbàgbọ́ lọ. wọ́n náà fẹ́ gbé yín kúrò ládùúgbò ẹ lọ́lọ́run sọ pé oore kan wà ládùúgbò yìí. èmi náà tẹ́wọ́ sọ́lọ́run pé wọ́n ló ní jókòó ń bì mo mọ̀ pé oníhun tó fẹ́ fún mi ní jí ọ́ yá bàbá bí mo ṣe bẹ Ọlọ́run tó wú ẹyin yẹn ni mo fi ń kọ́ o
ó dàbí àpàdé àwọn èèyàn kò fẹ́ yá gbà à ń sì ń ṣe fáwọn èèyàn ń gbà. ìjọ tí àwọn kan wá pè mí jọ ládùúgbò tán wá ní ìwọ ayálégbé rádaràda yìí lọ fẹ́ tẹ́kọ̀ fàdúgbò àwọn ni wọ́n wá jẹ́ kádùá mi ó yá láti gbà ẹnu ọ̀tá tó kún àdúrà mi lọ́rọ̀ lọ́n létí ẹnu ọ̀tá tó kún àdúrà mi ló jẹ́ ká gbọ́dọ̀ mọ̀ wípé àwọn kankan wà àmìyẹ́tò àdúgbò importance of enemy àwọn ọ̀tá wa náà ní pàtàkì tán fẹ́ kónú ayé wa o. Allahu Akbar. ọ̀tá ni máa jẹ́ kéèyàn ọmọ tó kàn jọ mi. bàbá ojú kínní ti kún bá mú ẹ wò ó bí ẹ ṣe da láìkì bolẹ̀ ẹ sólẹ̀. so gbogbo gbìrìgbìrì yẹn àwọn náà wá fi bú mi ó lè ṣe pàmò àti wọ́n ọlọ́run mọ̀ tún ti fowó rẹ bú mi. oṣù tó tẹ̀lé ni mo wá ra bi tó kọjú sí mi. àdánwò ṣáájú o. àdánwò ṣáájú. yes bàbá bí ọlọ́run bá gbé ọmọ ọdún mẹ́wàá sípò ọmọ ọgọ́rùn-ún ọdún ọlọ́run kan lè jẹ́ ọ̀yá ni yóò jẹ ìyà tí ó fẹ́ súnmọ́ tàbí kó ṣe déédéé ìtọ́mọ ọgọ́rùn-ún ọdún yẹn náà máa jẹ. wọ́n yà lè mọ gbé wá fún méjì láàárọ̀ méjì lálẹ́ méjì lọ́sàn-án méjì láàárọ̀ méjì lálẹ́ yóò sá jẹ tí ó pé tí ó bá jẹ kó pé á súnmọ́. torí pé kéèyàn ó tó fẹsẹ̀ múlẹ̀ kó tó dúró yóò rí àwọn ìdájú kan torí kò sí ohun tó dáa kan tí mo rọrùn láti ṣe. ọlọ́run kọ́lé yẹn ọkọ̀ béèyàn bá débẹ̀ àbí tó bá ráwòrán rẹ̀ yóò rí pé yes. kò sí dẹ̀ ń ṣe ń bẹ́ èèyàn lè gúgù wọ́n bá rúyàn lójú ilé àmì ọlọ́run. ṣùgbọ́n bàbá pẹ̀lú gbogbo tọ́lọ̀ ṣe fún mi ọkọ̀ lé onímọ́tò oní gbogbo ẹ̀ kò rí lè kún mi lójú. ẹ̀yin náà wá fi kàrámọ̀ kan kún èèyàn ṣe é sílé fódìdí ọ̀sẹ̀ kan lọ́jọ́ kìíní eléré kìíní ọjọ́ kejì eléré kejì odidi ọ̀sẹ̀ kan ní street ń ṣe wùdùwùdùwùdù kí ló fà á. bàbá bá dá irin dùbúlẹ̀ tá a pa ọkọjá àwọn tẹ́nìkan dàjẹ́ ni. ntọ́ wà nílẹ̀ njọ́ náà. tá a bá dé irin dùbúlẹ̀ pàápàá ọkọjá àwọn tẹ́nìkan pẹ́ ìmúsápá kan mi ní ìdàjẹ́ rárá o. a sì náwó gbogbo àwọn bàbá aláàfin kábíyèsí gbogbo àwọn bàbá tìmí ẹdẹ bàbá ọba Òṣogbo gbogbo alájọ péjú sènáwó ibà of Kìsì ọba lumi gbogbo alájọ wà ń bẹ̀. bàbá Muyideen Bello wá sí wáàsí Pàṣọ wá àbọ̀ oníkìjìpá Pasuma wonder Saheed Òṣùpá gbogbo àwọn Sefiu Alao gbogbo ohun tí àwọn olórin wá sí gbogbo àwọn Sauty Arẹwà gbogbo àwọn Rukayat gbogbo olórin ẹ̀sìn pápátá Yankaola Yangana everybody kí ni wọ́n wá ṣe kálukú wá ṣètò ẹ̀ ni. nínú òfin Ọlọ́run because gbogbo wọn yìí àwọn náà tún fún mi lówó. kì í ṣe pé ẹ fowó ńlá lápè wọn. àwọn náà tún pé agbọ́pọ̀ ẹ̀sìn náà bàbá ẹ̀yin náà gbà small doctor tí ó ń kọ hip hop ọmọ inú iléeṣẹ́ Jamiu rí kó tó di small doctor kí lágbájá tó di lágbájá kí tàmẹ̀dó tó di tàmẹ̀dó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ọdún mẹ́wàá lé ní kejì ẹ̀ kankan ọdún mẹ́wàá sẹ́yìn kejì ẹ̀ kankan ọdún mẹ́wàá sẹ́yìn yẹn lọ́lọ́run ti lo èmi tèmi dúró ti pé tí ọba fi dìgbà báyìí ó débi tó fẹ́ dé tán bá wá débẹ̀ tí wọ́n bá mórí Ọlọ́run ò ní lọ bòmí. so gbogbo ohun tí ó dàbí gbà wípé lónìí ni wọ́n ń gbé wá yẹn ìwé téèyàn ti ń kọ látànà ni exam tá a ti kọ tí rìsọ́ọ̀tì ṣẹ̀ṣẹ̀ ń jáde tán bá ń sọ̀rọ̀ olórin kan yàtọ̀ sáwọn tó ti ṣáájú olórin ẹ̀sìn kan àti mọ̀ra kọ́pọ̀lọpọ̀ tó dolókìkí ntọ́dà yìí téèyàn náà sì wà nú ẹni tí ń pé pẹ̀lú ògo Ọlọ́run yọ̀ọ̀dà pẹ̀lú ògo Ọlọ́run wọn ò sì bá lọ́wọ́ èèyàn kéèyàn ó pé ẹja mú kan. àwọn èèyàn ní Sehu Jamiu àmì ọlọ́mọ lo ọ̀pá kan wọ́n níbi ọ̀pá ńlágbára Sehu Jamiu wà. ẹ ṣe bàbá kì í sọ̀pá nìkan. wọ́n ní àwọn kan ní ẹgbẹ́ wà wọ́n bá tẹ tẹ́sùbíyù rẹ̀ wọ́n lọ́dọ̀bẹ̀ wọ́n ní jọ́kẹ̀lẹ̀ bá gbàgbé tẹ́sùbíyù nù bàálù ní ẹni Ọlọ́run ti mú ó ti gbàgbé agbára rẹ̀ nínú bàálù ẹ̀yin náà lọ sùn sínú first class. bàbá kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ẹ rí i pé mò ń tẹnu mọ́ kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ ṣe rí i pé ọ̀rọ̀ lé ayé yìí ẹni tí Ọlọ́run bá ti fi hàn gbogbo ẹnu ní ọmọ kún. Allahu Akbar. Alukurani dẹ̀ sọ fún wa níbì kan ó ní. Fawzat Adams ó ní kónfàyà kún ni o. wíbẹ̀ jẹ́ bẹ̀ tọ́lọ̀ ni ẹnu gbọdọ̀ máa kun ẹni tọ́lọ́run bá ti gbéga Alukurani sọ̀rọ̀ níbì kan ó ní wala yazunka qawluhum wala yazunka qawluhum ó ní gbogbo ohun táwọn yẹn bá wí sí ọ ọ̀rọ̀ àwọn èèyàn la yazunka qawluhum mọ̀ ti kọ́rọ̀ táwọn yẹn bá ń sọ ó kó rẹ̀wẹ̀sì ọkàn báyìí gbogbo ẹni tí ọ̀rọ̀ bá máa ń dùn láyé kò ní débi tó fẹ́ dé òun ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ ọmọ dùn yín ọ̀rọ̀ máa ń wíìkì èèyàn ni ọ̀rọ̀ máa ń wíìkì èèyàn ju ẹni tó lóògùn oorun lọ o kí wọ́n lálé èèyàn kéèyàn máa ṣiṣẹ́ nǹkan pé iṣẹ́ ìwéré wo ló ń ṣe ó lè jèrè lẹ́nu iṣẹ́ yìí kéèyàn wá pé àwọn máa sọ pé òun ò lè jèrè tí ò bá wéèfù ọ̀rọ̀ yẹn kó gbọ́nra jìgì. tọ́ba ilé lọ jẹ́ kọ́rọ̀ yẹn lọ mú mọ́lẹ̀ kò débi tó fẹ́ dé. kábíyèsí Ọlọ́run. ó láwọn àwọn àgbà afá kan nígbà náà pé irun tó ń ṣe yìí ọ̀pá gbígbàdúrà ni mo tún fi bẹ lọ́hùn. tí wọ́n fún yín gbà náà. ẹnìkan yìí ní gbogbo nǹkan tán á jọ wúlò fúnra wa ni.
ẹ̀bẹ̀ tí wọ́n lẹ̀ kí ó lọ́dọ̀ ẹnì kankan bó lẹ ṣe mọ ẹ sọ lárúbáwá bí ìgbà tó jẹ́ pé ọba mọ́kà ní sọ̀rọ̀. bàbá sẹ́wọ̀n kí bèmi àti ń ṣe jókòó yìí ohun tọ́lọ̀ ń fún yín lẹ̀ ń fún mi yìí. eba ṣe pé sàǹfààní fún mi ni. bẹ́ẹ̀ ni bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. ṣe pé èmi ò ní stúdíò mi ò ní gbogbo ẹ̀ sìn. ṣùgbọ́n tó bá kọ̀rọ̀ kùránì tó kọ̀rọ̀ ọ̀sẹ̀ tó kọ̀rọ̀ gbàdúrà. ẹ̀yin náà ń fún mi ní ntẹ́ ní gbogbo ẹ̀. bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni tẹ̀sùbá ó ní tẹ̀sùbá kan tó bá ti mú lọ́wọ́ tẹ̀sùbá yẹn ní mọ̀ ẹjẹ́ ọ̀rọ̀ sọ ọlọ́pàá kan tó bá ti mú lọ́wọ́ ẹ mọ̀jà mú gbogbo ẹjẹ́ àkó gbogbo ẹ̀ sílé. kẹ́ ẹ wá wò wọ́n bá wà rọ́rọ̀ sọ àbá rọ́rọ̀ sọ. ká tó mọ mú tẹ̀sùbá lọ́wọ́ sá sọ̀rọ̀. bẹ̀tì bọ́lọ́hún ṣe dálé ayé ni. ọ̀run ṣe gbá ọ̀sàwò gbogbo ohun dúkìá tá a kójọ yẹn kò kún mi lójú kò sì jọ mi lójú. eba ohun tó kún mi lójú tó jẹ mi lójú jù lójoojúmọ́ ni pé ọlọ́run ṣé tèmi ló sì ń ṣe. ṣe rí ohun ayé ní ọba lọ ohun ayé ní ọba lọ ohun tá a bá gbélé ayé ṣe kì í ṣe ohun tèmi àti yín ní ohun tiwa bẹ̀tí ohun tọ́lọ́run fún wa yẹn àǹfààní tá a bá fi ṣe fáwọn èèyàn ní tiwa. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò kì í mọ̀ èmi ni mo ní mọ́tò ìtì ẹ̀kọ́ èmi ni mo kọ́lé ìtì ẹ̀kọ́ èmi mo fẹ́ yàwó ìtì ẹ̀kọ́ ṣùgbọ́n àǹfààní tó o bá ṣe lára ohun tá a fún ẹni tiẹ̀ bọ́rọ̀ lé ayé ti rí nìyẹn o torí wípé àwa èèyàn à ń ṣiṣẹ́ ni èrè ẹ̀ ọlọ́run ló ní àwọn kan lásábà wájú àwọn kan ti ń sàfà àwọn ìbíyà mi kí ló tọ́lọ́wọ̀n tarí gbogbo orú eléyìí sí kí àwọn ọlọ́run mọ ohun tí ń ṣe ń bá wọn da alájọ ni tèèyàn náà tó wá ní kókún tó tarí ẹ̀ sí yẹn jọ́ téèyàn bá fọwọ́ gbáyà póhùn ni ọlọ́run á sí ojú ewé mi pé jẹ́ kí n tún fẹ́ lòmí hàn ẹ́ wọ́n sà ní èèyàn tó ti ṣe bẹ́ẹ̀ mi ṣe ń ṣe yìí ńgbà tẹ́mi bẹ̀rẹ̀ bọ́lọ́run ló pè wọ́n ní báwọn náà pera wọn ni àwọn náà sá jáde á sì bí lágbájá á sì bí tàmẹ̀dò mélòó lọ sẹ́kù ìjà ara ẹni tó bá àmì ọlọ́run no matter what ohun téèyàn bá fẹ́ ṣe kéèyàn kọ́kọ́ wá àrídájú ẹ̀ pé ṣé ohun tá a rán mi ni mò ń ṣe. àbí mo ránra mi. bàbá ẹ̀yin ọ̀rọ̀ àwọn àáfàá ẹ̀ ló sùn yín ẹ̀ ní àwọn tí mọ̀kànmọ̀kàn wọ́n ti wá kó ẹrẹ̀ bá àwọn àáfàá púpọ̀ ẹni láyé ìjọ bí wọ́n bá bá àyàn nú ọkọ̀ tó mú tẹ́síbíù lọ́wọ́ tí wọ́n bá bá àáfàá méjì mẹ́ta ẹni bọ́lọ́pàá bá dá mọ́tò èèyàn dún ó pé go you can go sir ẹni kò rí bẹ́ẹ̀ ní ìsinyìí o àìmọye àáfàá ni wọ́n kó mọ́rógà tí wọ́n lọ tì mọ́ gbàgà kí ló fà. alukurani bí kan ó ní wal asr innal insana lafi khusrin ó ní tó bá dìrọ̀lẹ́ ayé o innal insana lafi khusrin ọlọ́run generalize everything ó globalize he put it on everyone kò exclude ẹnì kankan ó ní tó bá dìgbẹ̀yìn ayé o innal insana lafi khusrin ó ní gbogbo ọmọ èèyàn ọmọ bẹnu òfò ó ní inú aṣọ òfò làwọn èèyàn mọ̀ wọ̀ ó jẹ òfò làwọn èèyàn mọ̀ jẹ iṣẹ́ òfò làwọn èèyàn mọ̀ ṣe illa alladhina amanu. tani jẹ́ Àjàdí bàbá bùkátà. èmi náà máa ń pè bẹ́ẹ̀. ṣe é rí àwọn èèyàn yín ẹ̀sùn lẹ̀. so ọlọ́run ní tó bá dìgbẹ̀yìn ayé gbogbo èèyàn ló máa wà ní òfò illa alladhina amanu wa amilu solihat àfàwọn tó bá wá gbèmí ọlọ́run gbọ́ tán dẹ̀ ń ṣe dáadáa. ṣe é rí ẹ̀sìn kéwú pásítọ̀ wòlíì islam kìíní kan ẹlòmíì gbé ẹ̀sìn lọ́wọ́ ẹlòmíì gbé ẹ̀sìn sórí ẹlòmíì gbé ẹ̀sìn sójú ṣùgbọ́n ẹni tó dáa jù lẹni tó gbé ẹ̀sìn sọ́kàn. problem ta ni lónìí nìyẹn bàbá o. ẹni tó gbé. ẹlòmíì gbẹ́sìn lọ́wọ́. ẹlòmíì gbẹ́sìn lọ́wọ́. ẹlòmíì gbẹ́sìn lórí. ẹlòmíì gbẹ́sìn lórí. ẹlòmíì gbé ẹ̀sìn lé ojú. ẹlòmíì gbẹ́sìn lójú. ṣùgbọ́n ohun tó dáa jù ni kéèyàn gbé ẹ̀sìn lé ọkàn. kábíyèsí olódùmarè. ọ̀pọ̀lọpọ̀ ò gbé ẹ̀sìn lé ọkàn mọ́ ló ń tàbùkù ẹ̀sìn. hadisi ani muhammad sallallahu alayhi wa sallam ó ní al-qana'atu kanzu la yafna ó ní kéèyàn ó ní ayọ̀ ọkàn kéèyàn ní ayọ̀ ọkàn pé kíní yìí ni tèmi ó lóun ní pẹpẹ ọrọ̀ tí ò ní tán ṣe rọpọlọpọ èèyàn pàápàá jùlọ iṣẹ́ àfa ó ti di gbàrọ gùdù ọkọ̀ ti pọ̀ ju èrò lọ èrò ló sì yẹ kó pọ̀ ju ọkọ̀ lọ so that oníkálukú á lè lọ tọ́ọ̀nù bíi méjì àbí tọ́ọ̀nù mẹ́ta. èrò ti pọ̀ ju ọkọ̀ lọ ọkọ̀ pọ̀ ju èrò tí ó gbé lọ. sẹ́yìn kó tó yẹ pé èrò lọ́pọ̀ ju ọkọ̀ kọ̀ọ̀kan á lè lọ tọ́ọ̀nù méjì lọ tọ́ọ̀nù mẹ́ta. kálukú ọmọ tòní pé àwa la kọ́kọ́ dé yìí o. ṣùgbọ́n èrò 10 la ní ọkọ̀ 100 ló wà lẹ̀ sẹ́yìn pé ẹni tí ò ní èrò gbé pọ̀. ẹ làhàn mi bó ló ṣe rí bẹ́ẹ̀. pàtó ohun tí ń sọ fún wa nísìnyí lówe ni wípé ẹni ó fẹ́ jókòó sí àáfàá gan ti pọ̀ ju àwọn tán fẹ́ mọ̀ wá àáfàá wá pé ẹ gbà wá lọ. àrídájú kìíní kan gbọ́dọ̀ mọ̀ pé béèyàn bá ti ka kùránì tó kéwú automatically ó ti sọ pé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí àáfàá ni.
so ó dìgbà tá a bá change mentality wa tá a bá change view wa ṣé ìgbà téèyàn ti lọ lé kéwò tó ké Kùránì o tó jáde tàwùjí o ó jáde sànàwí o automatically o ti gbégbá pé mo bẹ̀rẹ̀ sí àfa so yẹ kó rí bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ àwọn kọ́kọ́ wà sẹ́ẹ̀dí láyé yìí ẹni tí ó bá sí àfọ̀ láyọ̀ kan torí kò sẹ́ni tí ń sanwó oṣù fún yàn bẹ́ẹ̀ wọ́n ń ké Kùránì yanjú wọ́n kódà hafisul Kùránì wà ní Amẹ́ríkà wà ní London o wọn ò torí ẹ̀ gbégbá pé gbàtà ti ka Kùránì ta tún ha sórí agbẹ̀rẹ̀ sí àfa àwọn kan bá ń lé tí wọ́n jogún ẹ̀ pé kí sí àwọn bàbá wọn mọ́ bàjẹ́ oore ni ṣùgbọ́n ẹni tí ó sì sí àfọ̀ láyọ̀ kan àìláyọ̀ kan ní problem tí wọ́n fi ń di pé àfáà ni wọ́n ń borí èèyàn lọ́wọ́ ẹ̀ àfáà ni wọ́n ń bá pé èèyàn lọ́wọ́ ẹ̀ àfáà ni wọ́n ń bá lé ọtí àfáà ni gbogbo nǹkan tó burú oògùn tí kèfèrí gan lọ gbé pamọ́ tó ní èèyàn gbọ́dọ̀ sí ilé ìbò ti lágbára jù ẹlòmíà pé kò sí tọ́lọ́hún lè ṣe bó tiẹ̀ jẹ́ pé ẹni ó mòfin ló máa ń ru àwọn ni wọ́n pa àwọn ọmọ okọ̀ tọ́lọ́hún jẹ́ àwọn ni wọ́n pa àwọn ọmọ okọ̀ tánàbí ń jẹ́ àwọn ni wọ́n pa àwọn ọmọ ohun téèyàn fi tó wà Ibrahim foríjì. Adams ó ní very difficult nowadays to differentiate between babaláwo and alfa. bàbá ọlọ́run ló mẹni tí ń sẹ́wọ̀n ọ̀rọ̀ àwọn àfa ẹ̀ mọ̀ jẹ́ kí n sọ mọ́ọ̀tì ń pa ẹ̀ ṣùgbọ́n òwe kan ọ̀rọ̀ kan tí mo mú wá ni pé ẹ mọ̀ jẹ́ àgbé ẹ̀sìn lé ojú ká mọ̀ gbé ẹ̀sìn lórí ká mọ̀ gbé ẹ̀sìn lọ́wọ́ ẹ jẹ́ àgbé ẹ̀sìn lé ọkàn ibi ìlọ́lọ́run gbé o inú ọkàn ni o àtàkùá hàwìn ibi ìlọ́lọ́run gbé o al-Islam fil qalb Islam yẹn inú ọkàn ló wà ẹ̀sìn yẹn ọlọ́run tá à ń pariwo ẹnu ọkàn ló wà tí ọlọ́run bá sí kọ̀kọ̀ ẹlòmíì hàn wá a'udhu billahi minash shaitanir rajim láàmú ṣe fún. bàbá o ńgbà ó dẹnujọ́ mẹ́ta ló bá di kẹ́ ẹ̀ mọ́ gun bàálù lẹ́ẹ̀mejì lóṣù bíi kẹ́ ẹ̀ lọ Amẹ́ríkà lóṣù ìkan wọ́n pé ó dùnmọ̀ tó ti padà lé ọlọ́dá gómìnà kan ló ẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ dìbò báyìí ọlọ́lẹ̀ bá wọn ṣàdúrà kan gbàtà bá tún wò wíríwíríwírí wọn ó tún pẹ́ tún ti kọjá lọ sí ìlú èbó kí ló jẹ́ kí Amẹ́ríkà ó yá sí lẹ́sẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí báyìí. ó ní reason tó pọ̀ ẹ ṣáà wò ẹ jẹ́ kí n brief wá díẹ̀ àkọ́kọ́ ni pé bágbẹ̀ bá ń pàjùbà ó máa pẹ́ lóko gan inú mi dùn Ọ̀yọ́ state láwa yìí ọmọ Yorùbá là ń sọ tí àgbẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ sí ní lọ pàjùbà ẹ rí i pé kò gbọdọ̀ kánjú a fi sùúrù palẹ̀ àsìkò tágbẹ̀ bá tún kọbè náà ó lè lọ oko oṣù kan kóun lè fi kọbè tó bá tún gbìn nǹkan oko tán. Prophet Sege ó ní very highly intelligent afa. Alhamdulillah tágbẹ̀ bá tún gbìn èsì ọ̀rọ̀ yìí mo fẹ́ fún yín bàbá o tágbẹ̀ bá tún gbìn nǹkan oko tán tí gbogbo ẹ ti lójútùú tí nǹkan oko ń dàgbà wàá lè mọ wá oko lẹ́ẹ̀kan lọ́sẹ̀ òun kàn wá wo ibi tó ń bá lérò òun kàn wá wo tó bá wá yá tí nǹkan oko yẹn bá wá pé tó dáa tí gbogbo ẹ tágbàdo tọ̀pẹ́ tí ṣùgbó tí gbogbo ẹ jáde àgbẹ̀ á kásẹ̀ kó báyìí ni òun ọ̀yá awakọ̀ àwọn alágbàsí síbẹ̀ ìwọ mọ hu àgbàdo lọ́nà bíbá ẹ ìwọ mọ hu ẹ̀gẹ́ lọ́nà bíbá ẹ ìwọ mọ hu iṣu lọ́nà bíbá ẹ bàbá lásìkò téèyàn bá ń ṣiṣẹ́ kọ́ mọ́ sùn lásìkò tí jíjẹ rẹ̀ bá dé ayé ò kí ń kíyàn nípa struggle wọ́n yìí kíyàn pé good struggle no wọ́n ń kíyàn ó dìgbà tó bá sọ sí i wọ́n wá ní good luck ṣùgbọ́n good struggle ṣe gbọ́ ní bàbá wọ́n ń kíyàn fún good struggle kò sí good struggle bẹ́ẹ̀ tó bá parí ẹ̀ wọ́n á ní good girl good boy Fine good boy. man ìgbà tó parí ẹ̀ ni ṣé ẹ rí mi bá tún dìde ní mo ní mò ń lọ London mò ń lọ America mò ń lọ gbọ́ ẹ̀ yàrá àwọn téèyàn bá ṣe for 25 years náà tọ́lọ́hún dẹ̀ fi kẹ́ ẹ̀ ó yẹ kó jẹ gbádùn ẹ̀. Allahu Akbar. and gbogbo òlu tí ń bá lọ láyé kò sí ohun méjì tí gbé mi lọ iṣẹ́ mi èmi lọ ìlú èbó rí pé ń lọ sinmi bí kìíní wà sí níbi báyìí kìíní wà sí ní Dubai kìíní wà sí lamẹ́ríkà kìíní wà sí ní state báyìí wá sí iṣẹ́ mi yẹn náà ló máa gbé mi lọ nǹkan kan báyìí ti wà ń bì kan o I need the attention yẹn wá dá sí ẹ wá kí lọ́lọ́run fẹ́ wí nípa ẹ̀. so alhamdulilayi ohun tó ń gbé mi káàkiri nìyẹn ṣùgbọ́n sẹ́ wá rí ta Amẹ́ríkà ọ̀tẹ̀ yìí. mo rí nǹkan kan o tẹ́mi ọ̀rọ̀ abẹ́. bàbá olórin kan àwọn fọ́tò kan tẹ́ ẹ jù. bàbá olórin kan kọrin. bàbá yìí mà jó hip hop. olórin kan kọrin ó ní Amẹ́ríkà ọ̀tẹ̀ yìí o ibẹ̀ láti fẹ̀gùn sí ṣe lá fẹ̀gùn sí ṣe rí tọ̀tẹ̀ yìí ó yàtọ̀. ẹ bá ń jó hip hop. ó yẹ bàbá ó yẹ kó jó. ṣé tíyàwó yín ló fẹ́ nù ni. Yorùbá ni ó yẹ kó jó ó yẹ kó yọ̀. eba. ẹni aráyé pàápàá tí ò kú ó yẹ kó jó ó yẹ kó yọ̀. ẹ jẹ́ kí n sáré quickly brief kìnnì kan kí n clarify ẹ̀. àwọn kan ní sẹ́wọ̀n Jamiu ti jójú ìjọ tí ń ṣe ìyàwó ìjọ tí ń ṣe ìyàwó. ẹ wá ń jó hip hop. lè wá mú báyìí
gbogbo hip hop tó play baba gbogbo hip hop tó play fún mi àwọn ọmọ mi ni. àfà yìí ti pẹ́ ń ta o àfà yìí ti ń fa hip hop. gbogbo àwọn hip hop tó play fún mi pátá àwọn ọmọ mi lọ́kọ. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn gbogbo ọmọ. yes gbogbo ṣèwọ́ṣèwọ́ ní àpọ̀ lọ́wọ́ yín. ẹ sì ń gbàdúrà fáwọn àwọn ọmọ wa tí ń tẹ̀ka káàkiri àgbálá ayé náà. dára o. ẹ sá wò tọ́ra àwọn wọn láìkí orin hip hop báwo. ọjọ́ mi ọ̀rọ̀ wà ẹ fi mẹ́sẹ̀njà alẹ̀ ẹ mú mẹ́sẹ̀jì. èèyàn máa fi mẹ́sẹ̀njà alẹ̀ tí ó mú mẹ́sẹ̀jì. níjọ́ mi. èèyàn máa fi. gbogbo orin àwọn tó ń play fún mi kí ló jẹ́ ká máa jó bàbá èèyàn ń ṣe ìyàwó kò sí ohun táwọn èèyàn wí fún mi tán gbà tí mo kọ́lé tí mi ò tí ì fẹ́ yàwó ẹ pé ìyàwó àkọ́kọ́ náà mo fẹ́ yàwó ní January 6 ọdún yìí ní Texas Dallas lamẹ́ríkà Amẹ́ríkà mo ti lọ ṣe yàwó kí n tó ṣe yàwó yìí. ó ṣe ajẹ́pá Amẹ́ríkà ní ìyàwó yìí ń gbé ọmọ nílùú. iná mú bábọ̀ yọ̀ wá. àfìgbà kí n tó kí n tó fẹ́ yàwó at age of 20 mo ṣe máa pé 28 o. ààrẹ Baba Gowon Al-Maroof láti Amẹ́ríkà ò ní mọ̀ kí yín. èmi náà kí yín o Baba Gowon at going to 28 baba tí ìbáṣepọ̀ tọ́lọ́run fi mí sí irú mi kọ́ lọ́yẹ̀ kí wọ́n mọ kán lójú pé lọ́ọ́ mú yàwó wa. ẹ jẹ́ kí gbogbo ọjọ́ rò at 28 ẹlòmíì sí one school at 28 ẹlòmíì kọ́sẹ́ at 28 so kìí ṣe pé báwọn èèyàn ṣe mount pressure ìyàwó lọ́kàn yẹn lọ tí ìbáṣepọ̀ tọ́lọ́run fi mí sí kìí ṣe bẹ́ẹ̀ lọ́yẹ̀ kan mount pressure lé mi lórí over 8 years ni tí wọ́n ti mount pressure ìyàwó lóko ìyàwó lóko ìyàwó lóko àwa ti fẹ́ yàwó mo fi kọ́lé àwa ti fẹ́ yàwó mo ní mọ́tò oríṣiríṣi àwa ti fẹ́ yàwó orúkọ àtòkìkí fi dé sẹ́ẹ̀rí téèyàn bá ti ní láárí ó yí sì fún láti rí yàwó fẹ́ lásìkò sẹ́ẹ̀rí téèyàn bá yìí ti lè ní láárí ohun tí ọ̀dà gan yóò kunra rẹ̀ lọ́dà pòun da á wá síwájú ẹ̀ ọlọ́run lókù tó lè yàn fún ẹ. ohun tó jọ akun rẹ̀ lọ́dà pòun lòún dáa jù òun náà wá wájú ẹ̀ torí pé wọ́n ti ní láárí. tájò tí gbogbo nǹkan. lẹ́yìn náà sì ń ṣe fún wọn bẹ́ẹ̀ tó ṣe pé kọ̀sẹ́ tí ò lè gba ṣòkò tó ń díẹ̀. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá mọ ohun tó dìrọ̀ mọ́ bí ṣé òjá mi ṣe wá dákẹ́ tó wò pé ilé tá a kọ́ tó da ẹrù tá a dì tọ́lọ́run gbèrú wa obìnrin lè sọ kalẹ̀ kílẹ̀ tó sú. Allahu Akbar. bàbá gbogbo ẹni tó ń kàn mí lójú lọ fẹ́ yàwó yẹn kọ́ lọ́ fẹ́ràn mi ẹlòmíín wò pé ọlọ́run tiẹ̀ jọ fẹ́ kan kí gbogbo ẹ̀ ó tiẹ̀ wó. ó wà bẹ́ẹ̀ nú àwòyàn. kó náà orí ń tà ń rí. so lọ́fẹ́ Adams láti Maryland lamẹ́ríkà ń kí yín. you are welcome Ọlá Adams. so gbogbo pressure yẹn wá ó rí lè pọ̀ lórí mi mo wá maintain ni pressure yẹn pé no I will not be pushed. mi ní já wọn ó tì mí pa. mi ò nílé kẹ́tì mi ẹ̀ mọ bọ́lá òun ṣe ṣe kí ni so mo ń retí ọ̀dà látọ̀dọ̀ Ọlọ́run mi pé òun tó kàn ní. wọ́n wá ní ibi tó sagbára sínú kò lè fẹ́ yàwó ẹ̀rí tí ń kọ́lé ẹ̀rí tó bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tó máa ṣe gàràràrà ẹ̀rí. so nìkan ni tí gbogbo gómìnà máa sùn lé rẹ. ẹ mọ̀ pé ó parí agbára síbi kan kò lè bóbi ṣe kò lè fẹ́ yàwó ní ibẹ̀ ebu kò lè fẹ́ yàwó yẹn lọ́wọ́ pọ̀ jù. wọ́n bú mi lójú mi lóde wá sí àwọn àfáà mi wọn àgbà máìkì pé ẹnìkan tó ń ṣe kíní kan tí ọba ti lè fẹ́ yàwó kí ṣèyàn fìmílẹ̀ tó ẹ pé ìtò wí níbi èfi ṣèyàn èèyàn ní mi látàná kó tó dé ní. Allahu Akbar. sẹ́ẹ̀rí tó ọbẹ̀ ti lè jẹ́ kí n táwọn èèyàn wí kó máa tiẹ̀ wà bọ́ sí kòtò. nígbà tó lọ́wọ́ wa kẹ́mi pẹ̀lú ìyàwó mi ò sọ pé ọmọ ìlú èbó àbí aráàlú èbó kí n clarify ẹ̀ o ọmọ Yorùbá níyàwó mi ọmọ Ọ̀fà. Ọlámilékan Kọ́láwọlé ń kí yín o ó ní please help me great Zik. èmi náà kí yín o Àjàdí ń gbọ́ o Ọlọ́run apọ́n ilé o ọmọ Ọ̀fà níyàwó mi nílùú Shehu Jami Bulala. ó ní láti Qatar lòun ti ní. àwọn ará Qatar mashallah mo kí yín o tó wà ní Qatar. mo kí yín o ẹ̀yin ará Qatar Ọlọ́run apọ́n ilé àṣeyọrí ní tiwa o. àwọn ìyàwó mi àti bàbá wọn àti fámìlì wọn wọ́n dẹ̀ tún gbé ní Yola dáadáa ní Adamawa wọ́n ní ìṣe Yorùbá wọ́n ní ìṣe Hausa kan tó migrate lọ sí Amẹ́ríkà. kí la máa wò káfà tó fẹ́ yàwó ohun táwọn èèyàn ọba mi rò tí wọ́n fi wo pé bóyá mo slow àbí mi ò mọ nǹkan tí mo ṣe nìyẹn ẹni Ọlọ́run padà fún mi lénìí bí Kùránì Ọlọ́run ṣe tó yẹn ó ha sórí ni oríire wo lọ́lọ́run tó máa ń fún àfa tó ju bẹ́ẹ̀ lọ. gbogbo Quran. hiya hafizal Quran. Allahu Akbar. Quran ọlọ. ṣé amúlégbé tí ọjà ní ìbá wa mú. àbọ̀mọ̀ gbòòrò àbọ̀mọ̀ àbólóso àbí àṣànà ẹ̀kọ́ wa pé ẹni tẹ́nìkan ti ṣe báyìí so akẹ́kọ̀ọ́ tó jẹun ò ní jẹ́ bàjẹ́. Allahu Akbar. as at now ìyàwó mi ń ṣe masters lọ́wọ́ as doctor lamẹ́ríkà. ẹ wo way of thinking ẹ wo way of idea ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ afa káwá pa àfa ni ọ̀rọ̀ afẹ́ káwá pa àfa ló ma fẹ́
àfa àti ń dálejò lóhùn ń dálejò lóhùn. ń jálàbí ẹgbọ́n náà bàbá ibi iṣẹ́ jálàbí tẹ̀ ń ṣe yìí ṣé ọlọ́run yọ́nú sí kí àfa máa ṣe jálàbí. bàbá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sálà òjíṣẹ́ ọlọ́run là ń pè láàfa gbogbo wa náà ló ń jálàbí ohun tẹ́ ẹ̀ ṣe ní jálàbí ni kí ni jẹ́ jálàbí ni pé ẹni a pè pé wàá bá wa dá sí wọ́n kàn jẹ́ pé misinterpretation of word of phrase. wọn ló ń jálàbí mi ni o ń jálàbí mi ni o ń jálàbí mi ni o àwa jálàbí mi ni o. àwa nílẹ̀ Yorùbá mostly la capitalize lé lórí pé amúkìní níṣẹ́ èèyàn lè mọ ṣàdúrà fáwọn ìṣẹ̀bọ́ Ọlọ́run ló ń gbà nígbà tí ìṣẹ̀pá gbára rẹ̀ wà ní tẹ́ ẹ bá dọ́dọ̀ mi ó máa gbà tìyẹ́ gan lè mọ́ gbà ẹni Ọlọ́run bá rán dandan ni kò jẹ o tí ó bá tún jẹ á tẹ o ẹ kọ́ lọ́run lọ́rùn ẹ máa sí àfáà ẹ wo ń tẹ́lẹ̀ yìí kọ mo fẹ́ kẹ́ ẹ kà á. wọ́n ní from Baltimore that's Maryland láti Baltimore. they said he is already married with 4 wives and many children. Baba Olóòtú please clarify this. Okay, Olóòtú cannot clarify that. èmi ò lè kẹ́ ọ yẹ wọ́n pé kí sèékì ọ kọ́ clarify ẹ̀. ṣe rí rúmọ̀ yẹn ẹ ó ti bẹ̀rẹ̀ ní 2008 December náà ti gbé sórí Google náà gbé sórí Nairaland tán pariwo mi gan pé at age of 2008 I was 70 years old then. Ọláyíwọlá ní láti Texas láti France mo kí ẹ Ọláyíwọlá o bàbá láti 2008 when I was 17 years wọ́n ti gbé kinní yẹn sórí Google tẹ́ bá gbó bẹ̀dẹ̀ ní kọ́lọ́hún bá mi kó sí wọn nǹkan tiẹ̀ parẹ́ ni kọ́ má báyọ̀ ló kọjá ó sì wà ń bẹ̀. ó sì wà ń bẹ̀ dè ní kọ́lọ́hún ṣàánú mi ni wọ́n ní ìyàwó 4 ni mo ti fẹ́ àìmọye ọmọ bí o yẹ fẹ́yàwó kankan nígbà náà pé èèyàn fẹ́yàwó ìyàwó kan tí mo fẹ́ náà ní January 6 táyé gbọ́ tọ̀run mọ̀ tí gbogbo ẹ̀ mì tìtì kò sí èdè àṣẹ pamọ́. tí oní mùsùlùmí ní pure Muslim in the way of Prophet Muhammad sallallahu alaihi wasallam and din al-Islam àṣẹ lójú ọ̀nà tẹ̀sìn ní mọ́sálásí tèrò pọ̀ mo rí adẹ̀tún lọ reception téèyàn bá já àfa àkọ́sọ wípé ó gbọ́dọ̀ jẹ́ akúlọ́pọlọ kò gbọ́dọ̀ sọ fún ẹ pé torí pé o ti já àfa yẹn pé o ti dèwọ̀ fún ẹ kó o ṣe béèyàn ṣe ń ṣe no this is millennium world sáàmọ́ ṣe ohun tí ó takò ń tọ́lọ̀ wọ́n fẹ́ mọ̀ wá wọ jíǹsì máa dé fisika máa wọ ohun tó bá wù mí asọkọ́lé èèyàn. ẹnìkan rí yín jọ kan nínú Emirates ẹ wá lórí fẹ sínú ẹfẹ inú fẹsíkìlá ọ wà nínú ẹka pé àwọn àfa àtẹwò yìí àwọn àfa eléyìí yóò dà mọ sí èsè pé àfa pé ẹ̀yin náà ra tíkẹ́ẹ̀tì 1.2 ẹ rí bí wọ́n kọ́ pọ̀lọpọ̀ èèyàn 300,000 250,000 ẹ jókòó bẹ́ẹ̀ ẹ wá ra tíkẹ́ẹ̀tì 1.2 ẹ wá ń fa tẹ́síbíyù ẹnìkan wà náà ká pé àfa òun bóyá ni èsì àfa oníyàwó ni àfa oníyàwó làwọn ibi Ọlọ́run bá gbé èèyàn sí ló máa dé. kò tí ẹ yé wọn ni bóyá kọ́sítọ́mà kan lọ́ra tó fi lé yín lọ́wọ́ sóhun dàmọ̀ ni sóhun mọ̀ ni. ṣe rí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni gómìnà ọmọ ọ̀ràn yín lọ bì kan pé lùsáré lọ sàódì fún mi ní ìsìn àwa ara ẹ̀kọ́nọ́mì fún mi. kẹràn mérò. mo lè wọ́ o tó yẹ pé ẹjọ́ tọ́lọ́run bá dá mi jọ ọ̀nà èmi bọ́lọ́run dùn sí àárín. pé ìjọ tá a bá jẹ tọkí tá a yó bọ́lọ́run bá tún ní kákan jẹ ẹ̀fọ́ lásánjọ́ kejì ohun tó wù ló mú àwọn. Adébúlé Murtala ó lóun wà nbẹ ngbà ṣe ìgìtẹ́ ń ṣe márèjì nílùú ní Amẹ́ríkà. Alájà Bilkis àwọn ìyàwó mi nìyẹn that's my wife that's my lovely wife Bilkis Sanusi Alọ́ládé àṣeyàwó ó dùn o mi mọ̀ pé ìgbéyàwó dùn báwọn ìgbéyàwó dùn o gbogbo ẹni tí o ti níyàwó tí o ti lọ́kọ mo gbà aládùá Ọlọ́run á ràn yín lọ́wọ́ ìgbéyàwó dùn tọ́lọ́run bá fún yàn níyàwó ẹ̀ mo dẹ̀ fàsìkò yìí bẹ lọ́hùn gbogbo àwọn ilé tó ń dàrú tí ò lójútùú Ọlọ́run bá yín tó. Dubai ó ní ẹ káàbọ̀ bàbá ó ní ẹ káàbọ̀ sórí ètò yìí. alihamudulilayi. ẹni èèyàn 30 lọ́lọ́run fẹ́ ràn yín sí nípa àmì ọ̀sẹ̀ àmì tẹ́ ẹ ṣe lọ́dún yìí ẹni Ọlọ́run fẹ́ ràn yín sí èèyàn 30 lálẹ́ tí ẹ gbàdúrà fún àwọn onípòjìgbò wọ́n ń gbàdúrà lọ́dọ̀ yín irú àdúrà wo ni ẹ expect pé ẹ fẹ́ fún àwọn èèyàn lálẹ́ àṣírí àdúrà wo ẹni tí gbígbàdúrà wọn sì máa yá lọ́gán. mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan máa dá padà ọ̀rọ̀ náà lè wípé a sọ̀rọ̀ sẹ́ kò ní sọ̀rọ̀ dànù àdúrà tí ọba gbà òdìgbà tẹ́ bá làágùn wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀
tọ́lọ́run ni ọlọ́run wọlá àánú kan wọlá wípé àmúkànmọ́kàn agbàgbọ́ wípé bàbá ṣe tó ṣe ìwọ ni a lè gbàgbọ́ wípé ṣèbí wọ́n ló ní àmọ́ lọ ṣe àníṣàṣìtì ọ̀sẹ̀ àmì tá a ṣe lọ́ta parí ní Sunday yìí gbogbo èèyàn ló testify sí gbígbàdúrà gbogbo èèyàn ló testify sí pé yes wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló ní lára ṣé Jamiu àmì ọlọ́run ṣé ẹ rí gbogbo wa ìgbàgbọ́ ni ká lọ ní àìnígbàgbọ́ yẹn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn ó kó sí ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wàá sọ ìmánì ẹ̀ gangan nínú ọlọ́run nù ẹlòmíì gba ọlọ́run gbọ́ ju èèyàn lọ́wọ́ ọgbà èèyàn gbọ́jọ ọlọ́run lọ rádà which is gbogbo àwọn tẹ́ ẹ kó ẹ̀mí lé tẹ́ ń pé àwọn ni wọ́n sọ̀rọ̀ yín dayọ̀ yìí ẹlòmíì máa wọnú ilé ẹ̀ padà báyìí á máa rẹ́rìn ni pé àwọn dèdè rìn ọwọ́ mi tún bá wọn lónìí ẹni tẹ́ ń pè lẹ́ni ọlọ́run ọwọ́ tẹ́lòmíì ń kálé yín lórí tó fi ń ṣàdúrà yẹn ọwọ́ tó yẹ kí àwọn mọ̀lẹ́kọ̀ ò gé dànù ni sọwọ́ tẹ́lòmíì fi ń po ẹ̀jẹ̀ ọmọ títún ọwọ́ tó fi ń ṣe gbogbo nǹkan tó burú so ìgbàgbọ́ wa ni káwa jẹ́ kó fẹ́m kí ìgbàgbọ́ wa strong ọlọ́run èso ọlọ́run ẹnìkan o àpọ́nlé ni lágbájá nìkan ló lè ṣe gbá tó lè ṣe àwo ọlọ́run èso ọlọ́run ẹnìkan ọlọ́run gbogbo wa ni. alájà Lucas láti Dubai wọ́n kì í o. èmi náà kì í o wẹ ará Abu Dhabi o gbogbo ẹ̀yin tẹ́ ń wètò yìí ẹ máa ṣíà ẹ̀ ẹ ti ní kọ́sítọ́mà jù èyí ṣe tọ́jẹ́ pẹ̀lú èbó kọ́sítọ́mà yín pọ̀ sí jù. ẹ jẹ́ kí n tó sáré clarify kìíní kan kì í ṣe ọ̀rọ̀ kọ́sítọ́mà. kì í tún ṣe kọ́sítọ́mà. kọ́sítọ́mà kì í jẹ́ kọ́sítọ́mà bí sí àfa. pé èèyàn pé tẹ́ ń ṣe jálàbí fún tẹ́ ń gbàdúrà. thousands gbogbo àwọn èèyàn tí ń polongo ṣé Jamiu yóò rí mi rí. ẹ sáwò. mọ́ọ̀sì ẹlòmíì tó ń pé báyìí ẹlòmíì ò rí mi rí èyí tó bá rí mi rí bóyá ó rí mi lóde wá sí ni ọ̀pọ̀lọpọ̀ ò bá mi jókòó pé bu omi fún mi kí n lò ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ lórí on here báyìí náà àbí lórí rédíò tẹlifíṣàn àbí tán bá kọ́ fóònù mi lásán pé nǹkan báyìí la fẹ́ tí n bá ti ní kó máa rí bẹ́ẹ̀ ó ń rí bẹ́ẹ̀ lọ́nà ni kí ó ṣe pé gbogbo àwọn èèyàn thousand millions èèyàn tó ń pariwo àmì ọlọ́run yìí kì í ṣe pé gbogbo wọn náà ń tò sílé mi náà ti rí mi rí. èyí ṣe tẹ́ ẹ wà máa lọ Mọ́kà lẹ́ẹ̀kan lóṣù tẹ́ pé ẹ fẹ́ lọ gbàdúrà nínú múra ni nínú gbá ni nínú àwo ni bóyá ní wọ́n lè ka iye wọ́n ti ẹ̀ lẹ́ lọ́lọ́lọ́lọ́ bí pé àwọn Emirates wọ́n fún yín ní síìtì ọ̀fẹ́ pé ẹ̀ẹ̀mẹrin lẹ́ lò síìtì lọ́fẹ̀ẹ́ kí ló fà á. ohun tó jó rí bẹ́ẹ̀ nǹkan tó simple ni téèyàn bá mọ sáìsì ẹrù tí ó fẹ́ rù á wá sáìsì òṣùká tó máa gbé téèyàn bá mọ sáìsì ẹrù tó fẹ́ rù yóò mọ sáìsì ó máa wá sáìsì òṣùká tó máa gbé bàbá sábà tá à ń tẹ́wọ́ pé ọlọ́run lágbájá lóun fẹ́ nǹkan báyìí ẹni lóun fẹ́ bímọ tó o bá tiẹ̀ fẹ́ fún tẹ́lẹ̀ n tó mú ọ tó fi tì í tó fi lè bí mi pé kí n bá òun bẹ̀ ọ́ kó fóun lọ́mọ tó o bá ní ṣe mọ́ dojú tì mí o tó o bá ní ṣe fún mọ́jì orin gbèrègbèrè lọ́dọ̀ mi ṣùgbọ́n tó o bẹ́ẹ̀ fi lè fún ẹnikẹ́ni níyọ̀ǹda kọ́ wá bá mi pé lórí fóònù ni o mẹ́sẹ̀gì ni pé ṣé Jamiu ẹ̀ dákun àmì ọlọ́run ẹ̀ bá mi tó o bẹ́ẹ̀ jìnnà mi sí ọ àfi kó o fi ohun tó bá fẹ́ lẹ̀ o. Wáídì Oyèdèjì ní adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé fẹ́ àbúrò àwọn látọ̀fà. ẹ ṣe o ẹ̀yà lọ́fà wọ́n náà bọ́lọ̀ wọ́n náà tó ẹ̀yà náà mi lọ́fà mo dúpẹ́ o. wọ́n náà tó bára àwọn yọ wọ́n náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Alhamdulillah kẹsìrà. Àjàlá Lucas ni we just love him normally. Alhamdulillah that's it. Definitely guarantee. ẹ so bàbá. so kí ni mú mi lọ wúmúra mọ́ mú mi lọ Mọ́kà. gbogbo ohun tá à ń pè ọlọ́run tú ẹni yìí lẹ̀ mo fẹ́ ká ẹ gba kíní kan gbọ́ lónìí gbogbo ẹ̀yin yàn o ẹni tí ń tú yàn lẹ̀ ogun tiẹ̀ pọ̀ ju ẹni tí wọ́n so mọ́lẹ̀ lọ. orí Ọládọ̀tun ni ẹ má gbàgbé òun nù àdúrà Ọlọ́run wà New Jersey lamẹ́ríkà. ẹ̀yin ará New Jersey àtẹ̀yìn Dọ̀tun àti gbogbo àwọn èèyàn wa tó wà ńbẹ̀ náà àtàwọn olólùfẹ́ wa táwọn ò tiẹ̀ kọ́mẹ́ǹtì tí wọ́n ń wo bá àti ń wo gbogbo yín lẹ́sà àṣeyọrí. àmín. ìbéèrè yín Ọlọ́run á dẹ̀ dáhùn sí. àmín. kóníkálukú náà máa ṣíà ẹ̀ sórí platform ẹ̀ fún àǹfààní ẹlòmíì pé presently or after the program táwọn náà láǹfààní àti wo ẹni tí ń tú yàn lẹ̀ ó ṣòro fún ju ẹni tí wọ́n so mọ́lẹ̀ gan lọ because automatically wọlé lọ́ta tiẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí wọ́n tú sílẹ̀ yẹn àwọn ọ̀tá tiẹ̀ tó ti jọyìn ọ̀tá tiẹ̀. Allahu Akbar. yẹn ni ẹ kàn rà àfa mi wọ́n lè lómi kú pi kódò lè mọ jẹ́ àfa tí wọ́n pe ẹni tí ń ṣe ṣíṣe kan wọ́n kàn kú because ogun ológun ní ń pa ọ̀pọ̀lọpọ̀ tí ń kú yẹn ogun ológun ní ẹjọ́ ẹlẹ́jọ́ ni ẹrù ẹlẹ́rù tó ń lọ sọ ni wọ́n gbèrú wọ́n tó wá mọ̀ pé wọ́n lọ ń tà mọ̀ ń fà yìí lágbà. ọmọ mọ́sálà yaba ó ní ẹ gbàdúrà fún òun ti ṣe àdúrà yẹn á gbà o àmín ẹ ṣàṣeyọrí o kó kálukú máa ṣí àì bẹ́ẹ̀ wọ́n tó wá mọ̀ wípé gbogbo àwọn tá à ń gbàdúrà fún yọ Ọlọ́run ẹni táyé ò farahàn rí lílé òpin ọ̀sáyé àwọn kan ní dà wọ́n láàmú táwa ń fokọ̀ rẹ tú wọ́n lẹ̀ yìí
káwo tún sáré wá bọ́ ká tún reload torí kò ságbára tó ti wọ Ọlọ́run. mọ́kàlẹ́ tí lọ́ọ́ máa ń reload. kò síbi tẹ́dá ti lè lọ reload gbígbàdúrà láyé tó kọ́ lọ Mọ́kà kọ́ lọ gan ní Káàbà kọ́ lọ gan ní sàrẹ́ ànábì. bàbá sí ayé ń bẹ sá. ayé kan ló wà ìṣẹ́nu rẹ̀ ló pé gbà. ayé kan ló wà ìṣẹ́nu rẹ̀ òun ló pé gbà. nǹkan bẹ lẹ́yìn kan o. Ismail Sógbẹ̀san ó ní òun ti ṣe àì oníkẹ́ gbàdúrà fún un. Masha Allah àdúrà gbogbo wa ni wọ́n gbà. àmín. àṣetì ọjọ́ òní yọba ẹ̀ kó má là àṣetì òní bá gbogbo wa. àmín. bí kudrati láì láàzìm. àmín. nǹkan bẹ́ o Ọlọ́run mọ́ fi nǹkan ṣe wá ṣùgbọ́n kò sí nǹkan náà tó lágbára títí tó borí Ọlọ́run lọ. so gbogbo ògbìyànjú tẹ́ ẹ máa ń ṣe kinní kan lẹ̀ ń dọ́gbọ́n sí gbogbo ọgbọ́n náà tọ́lọ́run ni. bàbá níjó ni ẹ̀rù bà yín jù níjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí àfáà yìí. tẹ́ ẹ pé aláwọ̀ ìwọ ni o tẹ́rù Ọlọ́run bà yín. ìjọ tẹ́rù Ọlọ́run bà mí. èèbà. ojoojúmọ́ lẹ́rù Ọlọ́run máa bà mí ṣùgbọ́n ìjọ tó fara hàn mí nípa kéèyàn dáyà jáàyàn òun náà ló tún wá fọwọ́ wọ́ mi láyà báyìí pẹ̀lú gbólóhùn ẹ̀yọ̀ kan nínú Kùránì tó ní inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanun ó láwọn ẹni mi tòótọ́ la khawfun alayhim kó kálukú máa ṣí àyẹ̀ lọ́wájú o ẹ máa ṣí àkíní fáǹfààní àwọn èèyàn 20 times 20 times mashallah everybody should share more ká lè fún àwọn èèyàn ní àǹfààní platform yìí láwọn tí ò sí ń bí. bàbá Ọlọ́run náà ló tún fi mí lọ́kàn balẹ̀ ńgbà ó dáyà já mi èèyàn lọ́lọ́run fi ṣẹ̀rù bà mí. èèyàn ẹlẹ́ran ara. bẹ́ẹ̀ni náà ló fi ṣẹ̀rù bà mí. ẹni tó súnmọ́ bí ju bá a ti jókòó yìí lọ. ọwọ́ adẹ́rù báyìí. pé Ọlọ́run tó á inú sísọlá Ọlọ́run ó ní ó yí ojú ìlúpo ìṣúrú wa pàdídà. ọwọ́ ńlájà. ìlàjà ajá wa pàdídà ńlọlọdẹ. Allahu Akbar. débi wípé tó wá jẹ́ pé ẹ̀mí èèyàn máa wà lọ́wọ́ èèyàn ẹgbẹ́ ni ohun tá à ń sọ lónìí ọba ti yàtọ̀. ẹni tó bá yàn ṣe for years ṣùgbọ́n òun náà kọ́ Ọlọ́run tó fẹ́ fi hàn mí pé èmi ni mo tóbi. Ọlọ́run ló yà lò ní àbíyèsù. bàbá ìjọ tí ìtànjẹ àmọ̀ wípé Ádámọ̀ baba ńlá wa ó pàdé àwọn ọ̀jọ̀gbọ́n. èèbà. ṣètánì wa ń pé òun ọ̀tẹ́ríba fún wa Ádámọ̀ lòun fi sórí burúkú báyìí o wọ́n ní bẹ́ẹ̀ ni. ó nígbà tọ́lọ́run pàṣẹ àṣẹ lọ́lọ́run bá pa o ó ní síjùdú lè Ádámọ̀ ó ní ẹ forí kanlẹ̀ bá Ádámọ̀ fàṣájàdú gbogbo mọ̀lẹ́kà wa forí kanlẹ̀ ìlà ìbílísà ó lóun èṣù nìkan lòun forí kanlẹ̀. ó nígbà tọ́lọ́run pàṣẹ ó ní ta ló rọ ọkàn àwọn mọ̀lẹ́kà tó kù tó fi forí kanlẹ̀. ṣùgbọ́n Ọlọ́run pàṣẹ ni ẹ̀mí wa máìndì wa sàmọ́ control kankan. ta ni ó fi sẹ́mi àwọn yẹn pé ńgbà tọ́lọ́run ti sọ̀rọ̀ ẹ̀yà òbí o wọn lọ́lọ́run ni ó ní ta ni òfìsẹ́ mi tóun fi wò ó pé kí ni òun ò forí balẹ̀ yá muqallibal qulub Ọlọ́run ní kọ̀ǹtú ọkàn pé òun lóhùn ni Ọlọ́run tó wá ní wàá mà sórí bútọ̀ bá òun ní ó ní sẹ́kọ̀ọ́ yẹ kó rí burúkú dẹ́rù bá wọn Ọlọ́run ní wàá mà sórí bútọ̀ bá òun ní ó rí búhùn lọ́tẹ̀ Ọlọ́run. so àtẹ̀ntí ó sórí àtẹ̀ntí ó sórí burúkú iṣẹ́ kan ni ó gbé wa débẹ̀ Ọlọ́run mọ́ lò wá fúnṣẹ́ tí ó sọ wá dolórí burúkú. Àmínà. ká mọ bẹ́ẹ̀ lọ́hùn pé rọ ọkàn wa kó lè gba tiẹ̀. bàbá yá muqallibal qulub qallibi qulubana anil uyubi. ìjọ táyà yín jánu ìjọ nínú yín dòjò lórí ilẹ̀ ayé pé ìjọ yìí wọn ò lè gbàgbé ìjọ ọmọ ní gbàgbé tínú mi dòjò mọ́mọ́ ó lè jẹ́jọ́ tẹ̀ ń sílé o ṣùgbọ́n jọ gbéyàwó yín ẹjọ́ pọ̀. ìjọ tí ń sílé inú mi ò rí kan pé inú mi ò bàjẹ́ o torí ilé òun láwọn àsìkò kan èmi náà fẹ́ lè mọ béèrè pé ṣé mo dẹ̀ ní ilé ìyá abẹ́rẹ́ kankan ìyá mi pé kí n lò ó díẹ̀ torí. tọ́rọ ti pọ̀ jù. sísẹ́lì mo máa ń ronú ẹ̀ pé abẹ́rẹ́ kankan ni a máa lórí ìyá bí yóò dé lọ́la ni màá tó a máa ro pé bí wọn náà lọ kọ because kéèyàn wò ó pé at this age at 26 mo ti kó wọnú ilé mi náà at age of 26. kábíyèsí Ọlọ́run. bàbá sẹ́yìn wá rí inú ọjọ́ tí inú mi dùn jù láyé tó dùn àìmọye ọjọ́ ni ṣùgbọ́n díẹ̀ tí mo lè yọ mi ò lè categorize. Adébọ́lá ní ẹ gbàdúrà fóun ó ní Dubai lòun wa ó lòun kó yín jẹ gan Ọlọ́run ànífẹ́ yìí ó kó yín jẹ gan láti Dubai. mi ò lè categorize pé percentage báyìí ló fi dojúra wọn lọ bẹ́ẹ̀ tí inú àwọn ọjọ́ tí inú mi dùn ẹ jẹ́ mú díẹ̀ wá ṣe inú àwọn ọjọ́ tí inú mi dùn gan
ní 2006 when I was 15 years mo mú màá mi lọ Mọ́kà. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ni mo mú màá mi lọ Mọ́kà àjọ lọ hajj ní fẹsẹ hajj mo kọ sí ní àràfà jimá ṣe rí ìdùnnú tí mo rí lára màá mi ní dùn òun gan la gba àdùnnú tèmi ìyẹn ọ̀kan. ṣe tó wá rí nígbà tó wá rí 2007 2008 mo tún wá mú bàbá mi lọ Mọ́kà torí 2006 yẹn èmi àti pa mi àtàwọn ìkàlájọ lọ ṣe nígbà wá rí 2007 2008 mo wá mú bàbá mi lọ Mọ́kà dáàdì mi wá dúró lára Káàbà àwọn ọmọ pa àwọn sọ̀rọ̀ yẹn síta wọn á ní wọ lọ wọn sọ síta ní ọbẹ tí wọn mọ sẹ́yìn pé bí yẹn bá rí Káàbà àti iye yẹn máa kọ́kọ́ rà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run pé sóhun lè débi láyé. èmi gan lánàá fíìmù yẹn o lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. dáàdì mi ọ̀hún káwọn sọ̀rọ̀ yẹn sókè wọn á ní wọ lọ àwọn kíní táwọn máa wò nu fọ́tò àsáwọn ò débẹ̀. so èèyàn kankan kí ó tó á máa wọn débẹ̀ pẹ̀lú báwọn ṣe ṣiṣẹ́ tó láyé ọmọ wa jẹ́ àbíkẹ́yìn mọ̀mọ́ rẹ̀ ní ọ̀wà ní òmù débi já mi o ọmọ yìí mọ̀ múnú mi dùn lónìí o wọ́n mọ̀ pé àwọn ń sọ ọ́ ṣé ń gbé mi tí wàá rí i pé báyà wọ́n ti wà kárí ìlàwé mo kàn ní làbáyé ká láwọn ọmọ làbáyé àwọn náà bá tají padà pé inú mi dùn púpọ̀ jù. níjọ́ yẹn. ṣé wàá rí bàbá ńjọ́ tí mo ṣèyàwó yìí January 6 inú mi dùn. ẹja sòǹtó. inú mi dùn. ṣé nbọ lẹ ti ráàyè wo gbogbo jones sẹ́nu fíìmù lẹ ti kọ́ ní àbíbò ẹ jáde ẹ lọ disco ẹ lọ klọ́ọ̀bù. ṣe rí tí ìdùnnú bá wà lára yẹn a mọ̀ wípé àwọn àṣírí kan wà nù ara wa ìdùnnú nìkan ló lè hu jáde. Allahu Akbar. ẹlòmíì mèrè sá o kò rí ohun tí ń le ní ò jẹ́ mọ̀ pé kò tí ì rí nǹkan le ní ò jẹ́ mọ̀ kó lè sáré o. tí nǹkan bá lé lómi ẹ mọ̀ kó ẹ fẹ́ lè béèrè pé aláàjì bẹ́ẹ̀ ti sanra tó yìí ẹ sì gbọ́ híyà ẹ sì ti tá dànù ó lè sáré bẹ́ẹ̀ kò rí nǹkan hu eré ẹ jáde lára ẹ̀. so gbọ́dọ̀ ìdùnnú ṣe rí ni ẹ àti ọ̀rẹ́sẹ̀ gbé kọ̀ ọ̀rẹ́sẹ̀ gbé. ìdùnnú ló wú gbogbo ẹ lẹ. pé lónìí afẹ́yàwó. tí ètò sọdínárì ìyàwó. tí èsè kọ̀ǹdẹ̀ tí èsè kìlọ́fẹ́ tí ọ̀já gbádùn. pẹ̀lú pálí yarayara lọ́wọ́ yìí ọlọ́run mọ̀mọ́ dúpẹ́ o àṣẹ́mi náà ó tún di citizen Amẹ́ríkà. béèyàn bá bá yín jà ní ìsìn ọba Trump ọba Amẹ́ríkà jẹ́ bọ́ba tayín pẹ́ báyìí Trump lọ́ọ́ ta ń pẹ́ o kára aláyọ̀ ká pàdé rẹ̀ àní dolódì lẹ́yìn ara ṣé ìgbẹ́ mọ̀ fi platform yìí lẹ̀ o bó ti ẹ̀sẹ̀ kan lọ́sẹ̀ méjì ẹ mọ̀ wá ẹ mọ̀ wá bẹ́ẹ̀ ni ìráàyè ayé ní ká tó gbọ́ ìgbọ́ a sọ̀rọ̀ lé ní Nàìjíríà yóò dijọ́ kejì ẹ ti mọ̀ pé láti Dubai yóò dijọ́ kẹta ẹ tó ẹ gbàbẹ̀ lọ Saudi o Ọlọ́run ọba ń dúró tì yín Ọlọ́run ọba ń dúró tì yín ẹ pé nọ́mbà táwọn èèyàn mọ̀ pè yín sí ní ìsìn tẹ́ mọ̀ gbàdúrà. bí èèyàn bá pè bí ṣé òjá mi ò bá gbé fóònù ẹ tẹ́ẹ̀sì bàbá Kọ́lá Olóòtú náà sọ fún mi nísìnyí pé ẹ jẹ́ á fi nọ́mbà sí fáǹfààní pé àwọn mọ̀ pé gbogbo ayé ló fẹ́ràn yín nọ́mbà tẹ́ ń wo lójú amóhùnmáwòrán yẹn bẹ́ẹ̀ bá pè èèyàn mélòó lèèyàn fẹ́ gbé ẹ sá tẹ́ẹ̀sì bí n dáhùn ní wákàtí kan tí ó bá fi tó wákàtí méjì máa dáhùn 080 080 25 71 84 52 ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 080 àbí torí àwọn aráàlú èbó +234 +234 80 25 71 71 84 52 ẹ wá di kíní kan mọ́ ẹ jẹ́ n pé ṣé òjá mi ò tí n bá ti pé á rí báyìí fún mi rárá o èmi sọ lọ́wọ́n èmi sọ lọ́wọ́n ẹ mọ́ bàgbàgbọ́ yín jẹ́ o ẹ mọ́ bẹ̀ mí jẹ́ o àwọn lámì Ọlọ́run yẹn lẹ́ẹ̀kan náà rárá o Ọlọ́run lọ́ba wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ń lo gbígbàdúrà yẹn nú ọlá rẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n ẹ mọ́ gbẹ́mí lọ bí pé òun ni ó ṣe Ọlọ́run ni ó ṣe nípasẹ̀ Ṣéhù Jamiu Inshallah àmì Ọlọ́run tọ́ Zeki Jamiu àmì Ọlọ́run la mú wá láti bí wákàtí kan ó lé àwọn tó tiẹ̀ wọ àwọn admin ní sẹ́wọ́ sí àpé ẹ mọ̀ tí lo táìmù ju ẹ mọ̀ tí kọjá táìmù àtò gbèsè wà nígbà mi tó rọrọ̀ pọ̀ nù òwe kọ́bọ̀. ìjọba tó wà á sọ̀rọ̀ mọ́sálásí ilẹ̀ àwọn olóòṣà tí mo rà tí mo fi ń kọ́ mọ́sálásí lọ́wọ́. ilẹ̀ wà á sọ lẹ́yìn. ní agbára Ọlọ́run ilẹ̀ òòṣà. níbo lẹ bá mọ́sálásí ọ̀hún dé báyìí. a ti bá mọ́sálásí débi dẹ́kìn báyìí. níbi dẹ́kìn. a sì gbowó jìbìtì kan lọ́wọ́ ẹnìkan tọrọkọ́bọ̀ tó ń kálukú bá mú àtowó àpò mi ní fi ń kọ́ mọ́sálásí mi lọ. ẹni Ọlọ́run bá rán kó jíṣẹ́ o àgbà o
ṣùgbọ́n ká máa lọ báyàn mi ṣe gbogbo nǹkan mi ló fi jẹ́ pé kódà tó fi dórí ilé mi mo sọ fáwọn ọ̀rẹ́ mi tó jẹ́ gómìnà àwọn kan tó wá kí wa hẹ́lí à ń jọ sílé pé àwọn náà débẹ̀ wọ́n yanu ni ohun tó pè mí àti yín pọ̀ rí ẹyọ kú nínú tọ́lọ̀ ṣe yìí ẹ rí pé tí yín kọ́ àánú ọlọ́run ni níjọ́ abá tó wá sórí ètò yìí ilẹ̀ òòṣà tí wọ́n ń bọ Ògún tí wọ́n ń bọ Èṣù ni mo lọ rà o làmí ń kọ́ mọ́sálásí báyìí o n tán pè sí ọlọ́run nìyẹn o kábíyèsí ọlọ́run kó má kọ̀ fún wa. amina yazek Jamiu àmì ọlọ́run ni mo mú wá lálẹ́ yìí ẹ bá tún di lọ́la àtúnmẹ́lòmíì bọ̀ wá fún yín ẹ kú kalẹ̀.